Kilo and that is very nice. Okay, you can go. Yeah. Stop there. Kilo sako anu kiri to gbe dani e. Sawdust ni sir. Sawdust. Very nice sir. Ẹ gba sawdust o yẹn dale ke search e. Ẹ dale. Sir, what is this? Yes, sir. Yes. Go back to me. Yeah, move this way. Yes, sir. Yes. Yes, sir. Bring them here. Military pistol. Yes, sir. Mo lọ kó ni mi gbà ń bì kankan. Mo lọ kó ni. Mo lọ kó ni. Hello. Take them. Hey. I'm move back to him. Salah. Salah tell. Man. Ṣebí ẹ ti ṣetán lé. Mo lọ gba report card. Ṣé o gbogbo? Definitely. But kí ló ṣe máa ṣe? Mo try. Oh, try no. O kàwé dáadáa ni. Ó lè dè. Ṣùgbọ́n obìnrin kò ṣe ṣe try. Biology, okay. Wà láti fojú sí mathematics. Tí result ẹ bá dàgbà ìlọ ní term tó mọ̀ fún ẹlẹ́bùn tí mo ní ti ṣàlàyé. Báwo? Jẹ́ ọ̀gbọ́n ní gbogbo kátikàtì yìí ìpàsí. Tí mo wá di òrógbé mi dọ̀dẹ̀. Ọdún òrógbé mi dára lójú ìwòrò méjì. Ìmọ̀lódé. Ká tó fọmọ fún àgbà ọkọ̀ tó sọ̀rọ̀. Ọmọ tó jẹ́ pé tó bá ṣe pé bá ṣe dáyé láàrin ìgbà ẹ̀kẹ́ ti fi wọ́n. Why can't I just get out of my mind? Ṣebí tí màmá ti pàdé ẹ̀jẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ lórí kí n jẹ́ kí n pàdé wà díẹ̀. Ó wá dàbí àṣà tó ń lé òrùn ti ẹ̀ka kiri. Ọmọdún mélòó ló dé? But what is wrong with me exactly? Why? Kí ló ṣe mí? Màámi. Oúnjẹ mi kọ́ ibi tí ń pa mí. Ọjà ń bẹ lẹ́kùnlé. Ọ̀gá sọ́jà. Ẹ mọ̀ nílẹ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Mọ́mí mo jí. Mo wá rí fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ni mà. Tí ò le. Kò le púpọ̀ ṣùgbọ́n torí tí mo jí ni. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo wá dá yín láàmú. Ọ̀rọ̀ yìí ṣe pàtàkì sí mi ló yẹ kí n wá. Mojísọ́lá sọ fún mi pé ní òun ò lè lọ sí skul mi. Sowó. Mọ́mí, ọmọ tó jáfáfá tó dẹ̀ mọ̀wé dáadáa ni Mojísọ́lá. Ẹ ṣe kàn tí ẹ púṣẹ̀ débì kan, ẹ kú tí ẹ ka díẹ̀ sí i, ó sì kéré. Òṣòwò kankan lọ́wọ́ mi, èmi nìkan náà mò ń dá gbé. Àdágbé àdáfà, ẹrù èèyàn méjì ló kù tèèyàn kan yìí. Owó tètò lára àmọ́ náà lọ́mọbìnrin lórí. Bẹ́ẹ̀ sì náà tó kàwé ọ̀nà yóò padà jókòó sí ìdí àrò ni. Ọ̀kàwé kankan. Ọ̀kàwé. Mọ́mí,
tó bá jẹ́ ti owó iléèwé àtàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó máa ṣe ní agbára Ọlọ́run máa gbé. ọ̀gá sọ́jà kò kàwé kankan mọ́ ọkọ ló kù tí orí èmú wa bó bá mọ́kọ dé ní ìsìn mo mọ̀ pé owó òde nǹkan tá pọ̀ àwọn bùkátà tó lóra rẹ̀ fẹ́ gbọ́ kúnlẹ̀ èmi nìkan náà ni mò ń gbọ́ láti jọ́ yìí ọ̀gá sọ́jà kò kàwé mọ́ ìwé kí n tiẹ̀ lóbìnrin ká bọ́mìnrin kàwé náà yóò padà jókòó sí di àròkàn yìí kí ni wọ́n lọ rẹ̀ láàbù tí ń kàwé sí owó tó sì tó lọ adó tó tí ó tún mọ́ ná dànù. Yes ma'am. ẹ mọ ọkọ wájà rí. tó bá ṣe pé ọ̀rọ̀ ọkọ ni ẹ rò pé ó kàn sí náà ọkọ ni. ẹ jọ̀ọ́ máa ṣe é máa jẹ́ kí mi fẹ́ gbogbo nǹkan tẹ́ bá rò pé ẹ fẹ́ gbà lórí ẹ̀ èmi á san ọ̀rọ̀ ti iléèwé yẹn náà Ọlọ́run àdẹ́gbé yẹn náà. ọ̀gá sọ́jà ẹ máa sára àdúgbò ara yìí bẹ́ẹ̀ ni ọba máa fẹ́ yàwó ní ayọ̀ owó gidi mọ̀ ní sọ̀rọ̀ dáadáa owó tí ń bẹ lápò rẹ̀ kó o tó fẹ́ o owó ni o. gbogbo iye tí ẹ bá máa ń gbà ẹ jẹ́ kí mi mọ̀ á ṣe yẹn then iléèwé tí à ń sọ̀rọ̀ ẹ̀ náà agbára Ọlọ́run àgbẹ̀ gbogbo owó ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run. owó fìfẹ́ yàwó tó ti ẹ̀rọ owó ti iléèwé kékeré ni ọ̀ọ́gbọ̀n ti iléèwé kò sì tún kówó gidi lẹ̀ ọba tán ó ti fẹ́ yàwó. ẹ̀sùn máa ọ̀fẹ́ yàwó. máa padà wá rí gbogbo nǹkan tẹ́ bá máa ń gbà ní ọ̀dọ̀ yín kẹ́ ẹ jẹ́ kọ́kọ́ kalẹ̀ fún mi. àpò gbogbo ẹ̀. a máa ṣe máa. owó tá ti wà owó ń bẹ. Yes ma'am. owó bá ti wọ́n parí ọ̀sẹ̀ ọ̀gá sọ́jà kí ló wó wà kí ló tó kù owó náà ni. ìyá àjìkẹ́ omi tuntun ró ẹja tuntun ti wọ̀ ọ́ báyé bá ṣe ń yí wọ́n ní ká máa báyé yí ọ̀pọ̀ àpàlà gan sún ó yí padà kí ló dé táwọn ò ní yí padà sórí ọmọ ayé la owó àbọ̀ ọmọ. ní ẹbí mọ́ lu wa ìlànà tí ò ní máa yí làbó wo ni. ọ̀sìn sọ̀rí ayé la bówó ó ti ń dà mí láàmú ní ìsìn lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ kì í sòṣùpá mẹ́ta ńlẹ̀ yìí ó dojúmọ́ sí ni ó jẹ́ ń gbádùn òun fẹ́ fẹ́ mọ yìí òun fẹ́ fẹ́ mọ yìí ńgbà wà láìwá pọ̀ mọ́ á ní jẹ́ ń sọ fún ìyá ọmọ o ni mo fi ní kí n sọ fún ọ wípé ayélabó fẹ́ràn ọmọ rẹ ó fẹ́ fẹ́ yóò fẹ́ mọ̀ rẹ o. ó ní wọ́n fa jìkẹ́ ó ti dà kò sí wàhálà. ọ̀rọ̀ owó lọ ń sọ lẹ́nu rádáadáa ẹ̀ sájìkẹ́ jọ mọ ni èmi ò fẹ́ rú ọ̀rọ̀ tó ń sọ yìí sájìkẹ́ lẹ́yìn ó pọ̀ wọ́n fẹ́ kódà kẹ́ kówó lórí àjíkẹ́ ẹlòmíì ò kówó orí rẹ̀ náà yóò fa àjíkẹ́ rẹ̀ àní wọ́n fẹ́ fẹ́ ọmọ ọ̀hún sọ̀rọ̀ àjíkẹ́ sájìkẹ́ jọ mọ ni èmi ò fẹ́ rẹ̀ kọ tí n bá tọrọ tí n bá ti ń sọ̀rọ̀ tí n bá ń lagun kọ mọ̀ pé mo ọ̀rọ̀ gírí mọ̀ ń sọ. mo mọ̀ sọ̀rọ̀ bá mọ́ ọmọ làjíkẹ́ o ìyá bàbá rẹ̀ lọ́jọ́ ńgbà mo bí báyìí inú bàbá rẹ̀ dùn ní ó ní mo bí ìyá òun ọba ni ọ̀bọ náà dá lójú ìyá rẹ̀ àbí bó wà ní kí láwá ti máa gbọ́ sórí ní tèmi fẹ́ sọ̀rọ̀ àyẹ̀ àjíkẹ́ kọ́ ló fẹ́ fẹ́ mo jẹ́ lọ fẹ́ fẹ́ mo jí kí la fẹ́ ṣe sí. mo jí tá a ti fi fún sọ́jà tí sọ́jà sì ti ń gbé nǹkan wá àpò rẹsì àpò ẹ̀wà àpò èlùbọ́ bí tí fi gbọ́dọ̀ lulẹ̀ ní fi funfun lulẹ̀ irọ́ o. kí ni ń ṣe ọba yìí kí ló ń ṣe báyìí fún un ṣé bẹ́yìn ọba là látọwọ́ ṣé kò yẹ kó là látìdí sọ́jà bò ó kí ni sọ́jà jẹ́ náà dákun ṣàlàyé fún mi sọ́jà tó jẹ́ pé ojú ogun ní lọ rè kú sójú ogun ní iṣẹ́ ogun ọmọ tó jẹ́ pé yóò mọ̀ gbélé pẹ̀lú ayélabówó níjojúmọ́ pẹ̀lú sójà tí ó lójú ogun tí ò ní dé tí ọmọ yìnbọn pòpòpòpòpò wo sọ́ọ̀bọ̀ tèmi ayélabówó ṣe tán ó ní kódà tó o bá fi lè fi mojú fóun òun ọkọ̀ lè mọ̀ sápò ìwà ló fẹ́ jẹ. yọkọ̀lé odidi lé. ṣé a máa sọ̀rọ̀ kó sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ kọfẹ́ sọ́jà mọ́ kọfẹ́ sọ́jà mọ́. wo bí wo sọ̀rí ní tèmi fẹ́ bọ́ ọ sọ ni pé ilé ayé yìí béèyàn bá ti là látọwọ́ a máa là láti dì í èso tọ́lọ́wọ̀n bá ṣe fún yàn èèyàn a máa là ń bẹ̀ ọ̀dà torí kí lèmi àti ẹ̀ ṣe yàn rẹ̀ ṣé bí kí lè máa gbọ̀n mọ́ràn ni sọ́gbọ̀n tèmi ò wí. mo ti gbọ́. jẹ́ kọ́ mọ fàyè làbó. yọ fàyè làbó kọ́ fàyè làbó ìyá mi pọ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí ìyá mi pọ̀ èmi nìkan nípa àṣà mo dúpẹ́. ó ló wọn ọkọ lé. ojúdílé ọ̀tán lábúlé yìí. àmọ́ ẹ̀rù sọ́jà ń bà mí o bóò láti ti sọ́jà sí wọn fẹ́ wàhálà sọ́jà o. sọ́jà kí dẹ́tẹ́kùndó kí n sójà ó sì ná mi mọ̀ sọ́jà bá wù
sójà tó jẹ́ pé ó wá ṣiṣẹ́ ńlẹ̀ yìí ni iṣẹ́ ló gbé dé yìí iṣẹ́ ológun wọn kì í sọ ọmọ ilẹ̀ yìí èmi ọmọ ilẹ̀ yìí ni mí ìwọ ọmọ ilẹ̀ yìí ni ọ́ Mojí ọmọ ilẹ̀ yìí ni Ayélabówó ọmọ ilẹ̀ yìí ni dákun ṣé sójà fẹ́ sọ pé bóun ni tiwa ńlẹ̀ yìí ni kò yé mi ọmọ ilẹ̀ yìí làwa òun ní ìsọmọ ilẹ̀ yìí kì í sọmọ ilẹ̀ yìí òun ni kì í sọmọ ilẹ̀ yìí àwa ọmọ ilẹ̀ yìí ni wá. àmọ́ wá gbọ́ o Mojí ti nífẹ̀ẹ́ sọ́jà o bọ́ bá aráyé la bówó ó lè mọ́ nífẹ̀ẹ́ ayé la bówó àbáyé la bówó kọ́ ló ti fẹ́ yà ìyàwó mẹ́rin lọ́mọ̀fẹ́ gbogbo ìyẹn ló ti ẹ̀ mọ́ nùlú yìí. sórí yìí àkọ́kọ́ àkọ́jú sójà sórùn alẹ́ báyìí kọ́mọ bá ti bẹ̀ lọ sọ wá rí Mojí àpáàdì tó bá sojú dògiri tògiri ní í ṣe ọjọ́ òní mi bá ti sun mí ọjọ́ náà ní kọ́ọ̀lẹ̀ lọ́jọ́ tí n bá ti mú Ayélabówó tí mo ti mú Mojí báyìí ọjọ́ ní ọ̀nà ọkọ̀ sójà alẹ́ yóò sì mọ̀ bá Ayélabówó lọ kò sí nǹkan kan sórí ọ̀rọ̀ sójà dáadáa ni gbogbo ohun tó bá lòun fẹ́ ṣe agbára mi ká. Èmi àdá ápìlù sọkùnrin gbẹgbẹlẹ kú orí omi ìtàkùn tí fẹ́ẹ́ lágbè lẹ́ẹ̀mejì wo bọ́n bá ti dá ògùn dàgbòrò gbè lẹ̀ ọmọ àwọ̀ afẹ́ jẹ ọmọ àwọ̀ afẹ́ mu ọmọ àwọ̀ àfìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ òun náà dá fún ikú níjọ́ tí ń jagun àrùn kárùn ọba kókó ọ̀kárùn ọmọ lọ mọ́dọ́mọ́ bíbọ́ o bọ̀rọ̀ bí ìsanyò mọ́dọ́mọ́ bíbọ́ ọ̀rọ̀ yìí yọkàn bọ́ lọ́rùn èmi àti ẹ̀ kò ń sọ̀rọ̀ ògbówó ọgbà gbogbo ẹ̀ o bọ̀rọ̀ ní ọ̀bọ̀ lọ́rùn wàá mọ̀ Jaiye wa lọ yọ bọ̀ lọ́wọ́ sójà yọ bàbá yìí làbówó lọ. tìmọ́mì inú ilé láti fèèyàn. madam ẹ jọ̀ọ́ mo fọlọ́ mẹ́yìn ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ sọ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. lọ́dọ̀ wa ń ràn yín àbúrò ò lè lọ ilé ọkọ kẹ́gbọ̀n sí wà nílẹ̀ èèwọ̀ ìdílé wa ń bí ni ètò ọ̀fẹ́ lélẹ́yìí kò sí ní tó ṣe ọmọ lọ́mọ yìí. madam Mojísọ́lá yẹn dára sí. mo ránṣẹ́ kò sí lórí ibì kan. ok ẹ jẹ́ kẹ́gbọ́n ẹ lọ ilé ọkọ èmi á dúró tí Mojísọ́lá bá rẹ́dì máa fẹ́. irọ́ lọ pa ikú kọ àkàrà sí kọ ìdánù ìṣèlú eégún ní gbowó lóde ibì kan sórí iwájú báyìí yọ ṣáájú ìpàkọ́ ó sì tẹ̀lé ìdálù ní ìṣèlú eégún ní gbowó lọ́jà ibì kan bá a ṣe é ṣe lọ́ọ̀dẹ̀ tiwa ní àyín lágbolé wa bá a bá ṣe bẹ́ẹ̀ àwọ́kú ni fóńtọ̀hún a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà má bàa àwọ́kú sórí ẹ̀gbọ́n gbọ́dọ̀ lọ lé ọkọ kó tó di pàbúrò ọlọ àbúrò ló nífẹ̀ẹ́ ń tòótọ́ ṣùgbọ́n báyìí o àwa náà rí pọ̀ fẹ́ràn ìdílé wa àwa náà sì fẹ́ràn rẹ̀ ẹ̀gbọ́n ni kọ́ ọmọ mú lọ ayọ̀ǹda rẹ̀ tinútinú òun ni kọ́ ọmọ mú lọ òun ni kọ́ lọ rè fẹ́ ẹ̀gbọ́n sì nu mọ̀ fẹ́ kò jù bẹ́ẹ̀ lọ níta àpéjọ lónìí tá a fẹ́ sọnù kò jù bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ kankan mọ́ lẹ́yìn mo ti sọ ìyá abẹ́gẹ́. àgbàlagbà ni mo dẹ̀ fẹ́ràn kí n máa bọ̀wọ̀ fàgbàlagbà bàbá ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ Mojísọ́lá èmi àti wọn ládìhùn pé Mojísọ́lá ni màá fẹ́ ó ní iye owó tó gbà lọ́wọ́ mi lórí ẹ̀ ó ní iye nǹkan tó ní máa ṣe gẹ́gẹ́ bí ètùtù kí ló tán lè sọ fún mi gbà pé ẹ̀gbọ́n Mojísọ́lá ò lè wà lẹ̀ kí Mojísọ́lá lọ lé ọkọ. ebi ara fa náà ń fa tí mo wà ọ̀fẹ́ fẹ́ Mojí àfún Ọlájìkẹ́ èmi náà mo bá wọn méjèèjì àbí Àjíkẹ́ so máa jẹ́ orí ọ bóyá kò rí ọ dáadáa. Do not touch me. Madam, tí Mojísọ́lá bá dé máa dúró máa padà wá ń gbà yẹn. dọ́gba orí rẹ̀ ọ̀pẹ ni ṣé gbogbo tí mo sọ kò yí ọ tọ́lá ti mọ̀ wípé ọ̀gbà láti fẹ́ ẹ̀gbọ́n tẹ́jẹ́ pàbúrò náà lọ sí sọ fẹ́ pàbúrò sògùn owó ni tó o bá ti gbà láti fẹ́ ẹ̀gbọ́n ikọ̀ ọmọ mú eléyìí lọ ọ̀fẹ́ mọ́dìlé wa. ìyí ìlẹ́jọ́ Now you listen to me. Mojísọ́lá sọ fún mi pé ẹ̀yin ò fìbí kankan gbá àwọn tán. ṣùgbọ́n èmi ni mò ń ṣàyàn ìyá rẹ̀. Shut up! bàbá rẹ̀ ló jẹ́. Mo ń lọ mo ń lọ sí bọ́dà lọ́dọ̀ àwọn èèyàn mi máa dé padà wá pẹ̀lú wọn bá méjì lọ́rọ̀ yín. Èmi náà ti ń gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ nípa ẹ̀ tí fi Mojísọ́lá lọ́kọ
torí ẹ̀ ni mo ṣe ń da yín láàmú lórí ẹ̀ mo mọ̀ pọ́mọ kékeré ni tí n bá padà dé ẹ jẹ́ kí n bá Mojísọ́lá. sọ́run wọn lè pọ̀. ìwé tí ẹni sùúrù náà ìyọ̀ fún mi lọ́rùn ní sí ọ̀fẹ́ pa mí ẹ̀yìn ẹdùn yẹn náà ẹ̀ ń sọ pọ́nrọ̀ sójà lé ṣé kí n bá kú níbi náà ọ̀rọ̀ sójà lé lẹ́wọ̀n wí èmi ọ̀fẹ́ o. bóò ní báyìí ilé ọkọ̀ lọ́wọ́ fàájì kẹ́yìn. mọ́ mi ẹ wo ó ti sún mi o ó ti sún mi o ó ti sún mi o. ogun sọ́jà máa le ogun sọ́jà máa le. ayé ti pọ̀ jù. ẹ wò ẹ gbọ́ tèmi ṣẹ́ gbọ́ tèmi nǹkan kan ò ní ṣẹlẹ̀. sórí kọ́ da ọwọ́ ọlọ́run lọ́wọ́ kọ́ bàjẹ́ owó èṣù lọ́wọ́ àfọlọ́run ní tiẹ̀ o ṣùgbọ́n àfẹ́sù lè tọ́pọ̀ kọ́ bayé ẹ̀ jẹ́ ọgbọ́ ṣebí tó bá dé ọ̀dọ̀ àwọn èkejì rẹ̀ ni. oríṣi ọwọ́ rẹ̀. kí n fọkàn balẹ̀ ó dá kéèyàn gidi kọ́ máa dúró sẹ́yìn èèyàn ó ti mú bọ́dà ni lọ. kò lè mú nǹkan kan ó ti ní òní dé bọ́. ó lẹ́mọ kákò kí n tó wọlé o àgbàlá mọ́bòdì oṣù ajá òṣùpá ni mímú bòdè fọlọ́hún ọba ẹ̀tọ́ láyé wá gbóhùn mi ṣàṣẹ o kórìkòǹdé mẹ̀rùwá náà ẹ dìde o èyí tí ń bá wí lónìí ẹ jẹ́ kó ṣẹ bọ́mọdé bá mọ̀ṣẹ́ ló àmọ́ ní kó ṣẹ bàbá náà bá mọ̀ṣẹ́ ló àmọ́ ní kó ṣẹ torí kàn mí mo ṣe wá o èyí tó kàn ń bẹ̀ ń wọ̀n mọ́ o àmọ́ ìtọ́ láyé ẹ mọ̀ ọ́n kànmí lòun ó fìyà jẹ èmi ṣébẹ́ ni orí rẹ̀ bá pé ní fìyà jẹ èèyàn tí bá ń bẹ lókè èèpẹ̀ tí ń mí bí kànmí ti wá wà yìí gbogbo tí bá ń mí lára rẹ̀ orí rẹ̀ mọ́ fẹ́ kọ́ máa dàrú báyìí ni o àṣẹmọ́rílẹ́gbọ̀dẹ́wù níbikíbi tí kànmí bá wà èyí tí mo wí lónìí kọ̀ọ̀kan gbẹ̀gbẹ̀gbọ̀ torí bọ́mọdé bá ti mọ́ṣẹ́ lóra ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ lọ bẹ́ẹ̀ ni o àrọ̀wá kan ìwé yìí kọ́ máa lọ nígbónígbò làgbóhùn sọkòdìró kọ́ máa lọ ní o kó o ti gbódégbó kó o tọ̀dọ̀ dọ́dà kó o ti kó òròkò kó o gbàgbé dókò òrókò tó. kórì rẹ̀ máa yí kọ́ máa yí bí táyọ̀. wà lé ò lè gbá tán. dúró lọ ṣé o fẹ́ ṣe ju eléyìí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ni abó kò síbi kan ó ju ọwọ́ méjì tó máa lọ náà. èmi ọwọ́ méjì máa yá ẹ lẹ́nu. dúró lọ ó máa serious as in ó ń tilẹ̀kùn kò sí problem ṣòrí wọ́n ní ibi tí ò bá ti sílẹ̀ báyìí láti ń jiyàn jàkadì let's go there ṣòrí lè ṣe. èmi náà wá jẹ́ kó yí ẹ pé adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. ó yá náà.
Wow. What's light? Oh, look at you, friend. Kí ló rí ló fi fún ẹ̀bẹ̀ láì láì ẹ̀ ó tó ń bí. Ó wá ní kí mú náà. Ó lè nà lè wá. Something like this. Mo prefer last one yẹn. But tí wọ́n lè bá mi wò jàre, ẹni tí bá mú mi lè jẹ́. Mo bẹ́ẹ̀ láìkẹ́. Kí ló dé? Ó má ṣe lè. Ló jẹ́ ẹ wo ẹ̀rí chop tó wà ń bẹ̀. Ẹ̀rí kó fine. Ẹ ó fine. Ẹ jẹ́ ká lọ wọ̀ yí ká lọ. Mo tún máa lọ ra yẹn. Àdàlú bí mo ti fẹ́ ra. Buy for Africa. Bí mo máa bí mo ti mo ti kú. A máa ra bye ni. Wow. Àwọn ọmọ ló rẹwà báyìí. These ladies are so beautiful. Exactly. Àfi bí ìgbà tá a bá sọ wípé India ni wọ́n. Àbí India ni wọ́n ni. Hello, má fọ́ fún wọn. Alájà làwọn eléyìí. Àwọn tó ń pẹ́ ọkọ̀ wọn lè wà ní mọ́tò kan máa dúró dé wọn là ń fọ́ fún. Àwọn tẹ́lẹ̀ lé bá. O tún ti bẹ̀rẹ̀ báyìí. Alẹ́ bá ni wọ́n. Ṣé àwọn eléyìí lọ́nà lọ́kọ̀? Ìwọ ló fọ́ lọ́kọ̀ ni. O lè lé wọn bá. Àwọn eléyìí. Àwọn eléyìí ọmọ kékeré yìí. Àwọn eléyìí. Ìwọ ló fọ́ lọ́kọ̀. O ló jọ bóyá eré gúnrégé ni. Yes, they are beautiful. Exactly. Ṣorí bá ṣe ọ̀rọ̀ appreciate wọn yẹn nìkan ọ̀rọ̀ àfihàn bẹ́ẹ̀ pé appreciation yẹn nìkan ti dà. Àbí wọ́n ní kankan lọ́kàn ni. Mo ní mẹ́wàá lọ́kàn. Sórí tó dàbí India yẹn, tó ní ìjábọ̀ white yẹn, tó pálá tókè yẹn, tó wálé bẹ́ẹ̀ yẹn, tí structure yẹn tó look sexy yẹn. In fact, mo jí fún. Tẹ́tẹ́ ló fẹ́ ṣe. Ó ti bẹ̀rẹ̀. Tó bá ti lọ tẹ́tẹ́ ló fẹ́ lọ ṣe. Èmi. Bẹ́ẹ̀ni. Èmi tẹ́ntẹ́. Wà á tẹ́. Ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. They are beautiful. They are just like Indian. Ọmọ yẹn. Are you ladies Indian? Are you ladies Indian? Ṣé ní àyè? Ṣé ká bẹ̀rẹ̀ lọ́wọ́ bí Indian ni wọ́n? Are you Indian? Èló lẹ pé gbogbo ẹ̀? Èló ni gbogbo ẹ̀ jẹ́? 9,500. Pẹ̀lú báàgì yẹn bí? 9,000 pé 9,000. 9,000 pẹ̀lú 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Okay, 9,500 náà ló wà bẹ́ẹ̀. Wá ṣó ẹ check ẹ̀. o ní ra àwọn kan fún mi náà. Èyí tí mo ti rà fún yín kọ́. Kí ló ṣẹlẹ̀? Sofia kò dá o kò dá o tó dá tó bá dọ̀là tó pọ̀ mi kí wá sí ẹ̀ wá sí ẹ̀. tó máa ń ṣe wá next time. Sórí Ẹ gbá sórí, ẹ gbá sórí. sórí. Ajá. Báwo? Orúkọ mi ni Farouk Adéyẹmí. I will still be lying. Kí ló ti fẹ́ gbà mí lọ́wọ́? Ó wọn ló ṣẹlẹ̀ bọ́ọ̀sì mi gan Mùsùlùmí òdodo ni mí. Sọ wípé Farouk ni orúkọ yìí. Bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ wá láti ilé Mùsùlùmí. Tí n bá gbọ́ yín yé dáadáa, tó bá jẹ́ wípé ilé Mùsùlùmí òdodo ni ẹ ti wá. Ẹ mọ̀ wípé haram ní láàrin ọkùnrin àti obìnrin tí wọn ò mọ́ra wọn rí kí wọ́n máa gbowó láàrin ara wọn. Ó èmi náà mọ̀ mo kàn fi yẹn tiẹ̀ síwájú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo rí kó wà ní test. Fún mi nọ́mbà yẹn. Nọ́mbà lórí kí ni? Mo lè ṣe káyọ̀ once in a while. Excuse me, mo bí sí ìgbà mo ṣe wáyé. Má bínú. Agbáwo. Wọ́n la ọ̀ṣọ́ ọgbọ́n wọn. Wọ́n ti gbà. Bóyá sọ fún báyìí. Lọ́wọ́ kan. Bóyá sọ fún ó kò gba bẹ́ẹ̀ ni. Lọ́wọ́ kan. Ó wà lórí ẹ̀, ó ní ó ti. Ó gbá lórí ẹ̀ gan. Tẹ́ntẹ́. Tẹ́ntẹ́ ó tẹ́. Tuwẹ́tì. Ní òkan tààtì. Ọmọ yẹn. Síìtì. Mo sọ fẹ́ kó máa lọ. Mo dà fún rọ. Mo dà fún rọ. Òkan mi jáde ọmọ yẹn ó ti gbà. Wá ọ̀rẹ́ kò gbà. A rí gbogbo bó ṣe ń fi facial expression ẹ̀ wá kó òun wá fún. Ṣé tó bá ti dijọ́ mi, àwo ni wá ọ̀rẹ́ mi wá. Bàbá ti sọ ọkọ fún ẹ máa. Máa gbọ́ àwọn ilé òun ṣe aṣọ mu tó máa ń mú ní. Má dà sọ̀rọ̀ mi, ìwọ má dà sọ̀rọ̀. Má dà sórí, ó ní nǹkan tó fẹ́ sọ, ó ní nǹkan tó wà ní wáyé. Ọmọ yẹn, ọmọ yín jà ẹ̀, ó lè jábọ̀ àìtó wa. Bẹ́ẹ̀ni sọ́hun ọmọ fi ẹ pa ọṣẹ bí wèrè. Mo fẹ́ lẹ́kọ̀ọ́ sí, má wọrí. Ṣé ká tún dà fún ọ ni? Mo dà fún ọ. Skẹ̀tẹ̀. Ó mọ nǹkan, ó ṣàbẹ̀ mi sọ́gbọ̀n. Kò máa gbé ẹ lọ kílọ̀bù kan. Ọmọ òjì àárẹ̀ yẹn kí wàá jẹ́. Oyè bẹ́ẹ̀, wọ́n máa yẹ ká ṣe gbogbo lábẹ́ ṣe báwa ṣe gbogbo ẹ̀tọ́. Máa jó ẹ lójú, ẹ kò jẹ́ rí mi náà. Sofia!
ìwọ ni mo ń pè náà nítorí ti tiẹ̀ mo jókòó síbẹ̀ yẹn náà mo rẹ̀ ó pé kó jáde kí ara rẹ̀ sọ kó tá fẹ́ sọ ó rẹ̀ wọ́n ló lọ́ọ́ ní pé ọ̀run ló lọ ewu tí wọ́n bá lọ sọ́run gan àti padà sáyé mélòó ní àjọ fi lọ sọ́run tó máa fi dé sílé ayé. wọ́n bọ̀bọ̀ yóò dàbí pé ò ní ọ̀rọ̀ bọ̀ amínítà ni mo sọ wípé kó má tún pàdé mi lọ́nà kó má bàa sọ rubbish tó ń bá mi sọ yìí ṣé òògùn mi kò wẹrẹ ni ṣé mo wà nínú kálíbà mi wà nínú sàwáwù ẹ ni kò wá sàwáwù ẹ síwájú mi sínú sàwáwù ẹ ṣó ti gbọ́. wo mi náà Sofia èmi ni. ẹni sì ṣó ṣí ẹrẹ dàbí ni wọ́n ṣépè fún ẹni mo ní kó padà lẹ́yìn mi má tún súnmọ́ mi mọ́ ìgbà tó bá tún súnmọ́ mi wàá rí nǹkan tí máa fi ojú ẹ rí ìwọ ní ìrànà òṣì yìí ó bó ṣe rí. Sofia ló gbá mi létí bẹ́ẹ̀. mo ti máa ń sọ fún ẹ free ọmọ yìí ọmọ yìí máa kó dẹ̀ ti bá ẹ náà ìwọ náà bó ṣe gbá ẹ létí ó gbá ẹ létí sí kí ló orí ṣe sí ẹ ó gbá ẹ létí sí ó náà lọ ẹ má máa jẹ ìjà ara ẹ free girl yìí ẹ free ọmọ yìí jẹ́ ká máa lọ gbàgbé ẹ forget wo skete free this girl orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé. a sì máa ń mú náà free that girl. olùṣe ẹja wẹrẹ wàá wọ bẹ́ẹ̀. ọ̀gá lè wà. mo láìka ọmọ yẹn ó ṣàpò. ó lànà létí ẹ̀ láì. ṣé bí gẹ̀yẹ̀ ṣe gbá òbòbọ̀ yẹn létí ṣó wà òkè kò make sense now. kí ni ó wà òkè bẹ́ẹ̀. ó ṣe máa gba létí. ṣé nǹkan tóun ṣe dání ọmọ ọlọ́mọ ń lọ ó dédé bùṣọ ṣó mọ́rí ni tó bá tiẹ̀ mọ́rí ṣe ẹ kó bùṣọ bẹ́ẹ̀ yẹn. báwo ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà all the time ó sọ kó favour ọkùnrin rí láyé tiẹ̀ àbí kó máa favour obìnrin. ṣé o mọ nǹkan ó mọ túmọ̀ nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe bẹ́ẹ̀. ìtumọ̀ kí ni. harassment ni ó harass lady yẹn ni kò dáa. lọ́ọ̀yà. tó wá jẹ́ pé mi ni màá fún owó orí bíbá yìí ni màá fi fún láì akọ̀kọ̀ sínú gọ́tà yẹn. ọ̀rọ̀ tó ń sọ ń sìn torí bọ̀bọ̀ yẹn ò ṣe sọ́ọ̀ṣì ju bọ̀bọ̀ yẹn tó wà ní fọ́ gbogbo ojú ẹ̀ ṣe bó ṣe fáìn. kí ló máa ṣe fún mi. ó ṣe fáìn náà. ìgbà ni kì í sọ́lọ́ ju ẹ̀ máa bọ̀ pé lọ́gbà kó máa bọ̀ tí bá tó jẹ́ kí ló máa ṣe fún mi. mo lọ́rùn ọwọ́ mo lè já. ṣe tóbìnrin gbá létí tó ṣubú tí bá jù ní left. mother fucker tó bá tún ti kọjá jọ mi kò tún ṣe irú kan yẹn fún ṣùgbọ́n. ẹ̀rín ọ̀rẹ́ wa pa mí débi pé mi ò mọ nǹkan tí mo lè fi wọlé ọ̀rẹ́ wa kí ni kí n fi wọlé. kéw. wọ́n ní kí n fi kéw wọlé. ìtumọ̀ kéw tó sọ ni wípé tó bá ti rí ọmọ tó lò já má máa dọ́dọ̀ wọn máa fi mọ́ lọ́dọ̀ àwọn ṣerékodé. gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà máa ń gùn kó ń ṣe gbogbo ejò tá a bá rí la máa jẹ. kí lè wá wò kò lé o wà wà níbi àfihàn show stunt power empty verse ló ń pariwo empty barrel ló ń pariwo ariwo kó àtọ ó ti yí ẹ. ó mọ̀ kó mo ti máa sọ fún ẹ ó mọ̀ mo sọ fún ẹ má dá sọ̀rọ̀ mi mọ́ òun. ẹ jẹ́ kó jayé orí ẹ̀ gbára làbúrà o ṣé ó dìgbà tó bá tó márì kó tó máa ṣe ṣìnà ni ẹ kó jayé orí ẹ̀ kó jayé orí ẹ̀ tán balẹ̀ ṣọ́ àwọn àbá màá ní kó wá kọ́ mọ̀ wọlé wọ́n máa kọ́ mọ̀ wọlé kí a máa jayé wa máa jayé wa bó ṣe ọ̀rẹ́ mi má dà wọn lójú. ìwọ ló ń bá yé ẹ̀jẹ̀. ó ti ẹ̀gọ́ tèmi náà. ọ̀rẹ́ wa what have you learned in this scenario? o fẹ́ join àbí má bèrè question kan lọ́wọ́ mi o má bèrè question lọ́wọ́ mi fi mí lẹ̀. ó bá dá mi lóhùn máa dára mi lóhùn nǹkan tó lẹ́yìn níbẹ̀ ni wípé tó bá ti rí ẹni tó lò jab má máa dọ̀dọ̀ wọn fi mọ́ lọ́dọ̀ àwọn ṣerékodé àbí báwo tó máa ń tẹ̀lé yẹn tí ọmọ yẹn bá sọ fún ẹ pé assalamu alaikum kí ló fi máa dá ló. kò kọ́ yín. tó máa fi dá lóhùn wá ìgbájú ẹlẹ́ẹ̀kejì lọ́fẹ́ fún yàn wàá ṣeré etí ẹ̀ láti dún adún bíi bọ́ọ̀lù. ìwọ yìí wọ́n fẹ́ fàlájà oníjàb o tẹ́ tán. àwa fi ṣe yẹ̀yẹ́ bí báyìí fi ṣe yẹ̀yẹ́. ó má ti pọ̀ jù. tó bá dijọ́ mi tó bá rí eégún akọ tẹ̀lé ní alọ́ tó ṣe eégún tó bá fi máa ṣí ẹ̀kú àbí kí ló máa ń pe aṣọ tó fi máa ẹ̀kú ló máa ń pè tó bá fi máa ṣí lára eégún bá kọ̀ rí pọ́kùnrin. kí ló ṣe. ìwọ́n tiẹ̀ ó mọ̀ kí mo ti máa ń sọ fún ẹ tipẹ́tipẹ́ wàá rí o ti join ni àbí. ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn wọlé. torí bó ṣe wà á máa kọ́ ọmọ wọlé a máa kọ́ ọmọ mélòó ló fẹ́. láàrin ni àti ẹ máa fáwọn ìkọ̀ọ̀kan náà ni wọ́n. máa wọ Àjàyí ok àlejò wọn sẹ́sìn àjọ máa Àjàyí yẹn tán náà. Guy, hello. Do you sell handkerchief in this hotel? No, I can't. Oh my God. Oh, deliver me get. Babe, ṣe máa ń para o máa bá ń get ẹ. ọ̀rẹ́ wa ti ń sunkún. ó ní o dáàbò.
ọ̀rẹ́ wa yìí ti ń sunkún. chief ní bíbá yorùbá fi ló jẹ́ ọ̀rọ̀ náà dùn. ọ̀rọ̀ náà dùn. ó fẹ́ ké. ọ̀rọ̀ náà dùn. kékeré. ọ̀rọ̀ náà dùn. ó fẹ́ ké. ọ̀rọ̀ náà dùn. ní ó fẹ́ ké. kọ̀ọ̀náká chief. wọ́n kí ló dé kí ló le tó báyìí like seriously you are choking me ẹ ti ètò wá lọ́sàn-án mọ́ ẹ ti pa tọ̀sán yẹn tì alẹ́ lẹ tún wá sílé mi by this time kí ló le tó bẹ́ẹ̀ kí ló le tó báyìí torí Ọlọ́run ẹ fẹ́ mi bọ́ ní breathing space mọ́ ẹ máa lé mi kiri ni lórí kí ni. ṣe ti rí àti ẹ̀ ń bínú sí i nǹkan tó mú un pé ló jẹ́ kí n ṣókì ní ṣe ti rí nọ́mbà SOFIAT ó jẹ mí lógún gan ẹ̀kan tí ẹ̀ ṣe oore ìfún mi ẹ̀yin náà mo wàhálà tí mo ṣe kí n tó gẹ̀ẹ́tì àdírẹ́sì ẹ̀ gbọ́ fún ayé. But ẹni sùn actually tó bá jẹ́ bílù kì í ṣe rí yìí ó ní wáyé ṣe máa rí kó bá dáa o but ẹ mọ̀ ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yín le ìgbà tẹ́ bá ń wá nǹkan lè máa ṣojú àánú tẹ́ bá ti rí nǹkan tẹ́ ẹ̀ ń wá tán sí yẹn èmi gan tí mo fún yín nọ́mbà gan ló má jẹ́ kí n padà kábàámọ̀ máa fún yín but ẹ ṣọmọlúàbí o. ṣe ti rí àǹtí mo ṣèlérí fún yín pé ẹ ní regret pé ẹ fún mi ní nọ́mbà SOFIAT. ó bẹ́tà o. ṣe rí nọ́mbà yẹn ó jẹ mí lógún gan mo mọ wàhálà tí mo ṣe kí n tó great ọ̀dọ̀ yín bí báyìí mo tún mọ wàhálà tí mo ti ṣe lórí social media tí mi ò rí bá sọ̀rọ̀. ẹ̀fọn ni social media SOFIAT gbogbo social media tẹ́lẹ̀sílẹ̀ ń wá SOFIAT yẹn kó lè sí ń bẹ̀ even àwọn agan la fọ́ọ̀sì àwọn the little ones tó wà wá la fọ́ọ̀sì kò ráyè gbogbo yẹn sókè dẹ́ra yín láàmú látẹ̀nídọ̀la ẹ̀ lè rí SOFIAT bọ̀ mi á fún yín tèmi ṣáà ní pé ẹ tó ọmọlúàbí yín ṣe o ẹ má yẹ kí n regret pé mo fún yín nọ́mbà o ẹ ṣe ọmọlúàbí o ó yá mo ń bọ̀ 070 39. Hello SOFIAT. Ta ló sọ̀rọ̀? Farouk ló ń sọ̀rọ̀. Farouk kò ní ọ. Guy tó pàdé ní bùtíìkì ní ìjẹta yẹn. Báwo lè gẹ̀ nọ́mbà mi? Ní sùúrù gbọ́. Ẹ wò mo fi títí òbí àlùkùnrin àná mo fi bẹ̀yìn. Ẹ má pè nọ́mbà yìí mọ́. Tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ.
problem bọ̀bọ̀ yìí náà? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí tó ṣẹ́jú pẹ́ fóònù mi ti kún fún miss call ẹ̀. Bẹ́ẹ̀ ni kò ń rọra fóònù fún mi. Kí tó ṣẹ́jú pẹ́ text message ó báyé fóònù mi jẹ́ fún mi. Ṣé kò níṣẹ́ ni? Ṣógun àjọ bless ni sí òníṣẹ́ fún kòkòkò tí ẹ fi ọkọ rẹ̀ kò fi ń ro anything ni? I don't understand. Tí bá ṣe àwọn máa fẹ́ yàn tí mi ò ṣe èmi yàn tí máa fẹ́, àwa jẹ́rìí yẹn lè máa fẹ́. I used to be like, mo ta ko òṣì dànù. Sophia má bínú. Actually, ìgbà tí bọ̀bọ̀ yẹn tó ṣàwálé wa, tó bá rí bó ṣe tẹ ọmọ ẹdìyẹ pa, ó kàn ń pariwo Sophia ni o. Sophia he looks so innocent. Torí ẹ̀ mo ṣe fún, it's not as if pé mo mọ̀ọ́mọ̀ fún. The guy means no harm. Torí ẹ̀ mo ṣe fún ẹ má bínú jọ rẹ. Èyàn ò kí ń ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́, at least wá ti ẹ̀bí mi náà kó tó fún, bóyá mo fẹ́ fún ọ mi ò fẹ́ fún, wá ti ẹ̀bí mi náà. Mo dẹ̀ mọ̀ pé ìwọ ló máa sọ fún, ìwọ ló sọ fún pé èmi ni mo fún bọ̀bọ̀ yẹn ní nọ́mbà. Ṣé mo rún ẹ sí? Rodiat, àbòsí ni mi ò fẹ́ o. Àwùsù bí láì. Mi ò ṣàbòsí, mi ò ń ṣàbòsí, mi ò rún ẹṣẹ́. O ò ṣàbòsí, but o ò sọ fún mi ní sọ wípé kí n má sọ fún Sophia. This time wọn náà máa bèrè lọ́wọ́ lójú kó tó gbà. Ṣùgbọ́n. Wo all the same Sophia ìwọ ṣáà ni màá bí, èmi ṣáà mo fún nọ́mbà, má bínú. Ṣé máa ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò láìpẹ́. Good news fún ẹ̀ méjèèjì. Yes, Alájí sọ wípé mo máa lọ sí Mẹ́kà lọ́dún. Ọ̀rẹ́ bá fẹ́. Sórí àwọn jẹ̀lámí àtọ́ máa ń gùn délé yẹn tó máa ń ní stóòrì èmi máa ń láìkó. Sophia má ọ̀rí, ó ti mọ̀ pé òun ti tiẹ̀. Kàràmù ẹ̀ máa ń pọ̀. Bẹ́ẹ̀ni. Sórí mi, ó mọ jẹ̀lámí àyẹ̀ tó dàbí tàwọn Indian tí mo ní mo like gan. Mo kúkú jẹ́ àwọn Indian tẹ́lẹ̀. Wọ́n bá mi rà bọ̀. Jẹ́lọ́sì náà ni mo jẹ́rìí ẹ̀. Ó máa tẹ̀ ọ́. Bàbá mi bú mi, sẹ́mi bọ̀. Trust me. Ẹ jọ, èmi náà fún mi sẹ́mi. Ṣé bú Kí ni? máa mú? Ayé mi máa dà sí. Ọ̀rẹ́ mi congrats. Congratulations. See no man, I like that. So nojúmọ́ nǹkan tó ń ṣe é ó tún ti àfẹ́ tójú àbí. Ìwọ ni. Ó dáhùn wọ̀nyí. Ẹ dúró ṣé ó ya wèrè ni. Ẹ ṣó lórí burúkú ni ẹni wọ́n ń bá ẹ wọ́n ń di ẹ ni. Èmi ló mo ti fẹ́ sọ fún ẹ pé kó má disturb mi mọ́mọ́ ò lè fẹ́ ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀ mi ṣẹ̀ balẹ̀ ní ó gbọ́ nǹkan tó yin sọ́nà ìbéèrè ni ṣé mo ya wèrè ìbéèrè ṣó lórí burúkú ni ẹni ìbéèrè mo tún gbóyè náà Jaiye ọmọ Farouk tó torí ẹ̀ tó fẹ́ fi wálẹ̀ Farouk ti ló ti bẹ́ẹ̀ lù mí lọ tó bá rẹ̀ tó ń gbé ń sìn alájà tó nẹ́sìn tó níwà. ó ń tọ́ sọ́nà normal tí náà jọ ń ṣe ìwọ ó tán ọjà tọ́nu gbáyà at last àbí kí ni nǹkan náà kí. wíìrì Má bẹ wọ àbọ̀. wọlé ìwọ náà náwó wàá gbá mi létí. Mo fẹ́ gba ẹ̀ ní. wàhálà Jésù ló máa gbà ẹ́ lọ́wọ́ mi. Wọ́n bí ẹrẹ. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Aṣẹ́wó ni ẹ wèrè ó ti lọ fi gbági yé. Ó ṣe máa lọ oníranù. Ó ti lọ fi gbági. Wèrè ọjà tọ́nu gbẹ. Ẹ dúró náà. Ṣé bàbá ilé máa sọ tòótọ́? Farouk fẹ́ lómi. Ẹ dúró náà. Ó tọ́ màá ní. Nínú ọjọ́ mẹ́ta yìí mò ń pè kò pí kọ́ mi. But ṣó possible? Mi ò rò bẹ́ẹ̀. Ó ń ṣeré mi. Farouk kẹ̀ láì. Farouk jẹ́ àwọlé ká sọ̀rọ̀ mo fẹ́ rí ẹ for some minutes. Mi ò lè ráyè àlè wọlé báyìí. O ò lè ráyè. Farouk kí ló dé tó yẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí bá pè ẹ́ o ò ní pè kọ́ tí bá send message sí ẹ o ò ní reply kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi. Mi ò rí message mi ò dẹ̀ rí miss call so tí bá rí message ẹ̀ máa reply text mi ò rí rárá ni. Farouk o ò rí message o ò dẹ̀ rí miss calls. Farouk báwo ló ń ṣe mí báyìí náà báwo ló ń ṣe mí báyìí kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe fún ẹ gangan. Ó mọ ọdún ṣẹlẹ̀ mò ń kánjú báyìí ẹni tí mo lè fẹ́ lọ́ba ti ń pè mí mo wà in haste kí ló ṣẹlẹ̀. Farouk ìwọ ń kánjú. Farouk ìwọ ń kánjú ìwọ tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ti dé ìwọ ló máa sọ pé ká ní ìṣónúlé tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá ti dé èmi nìkan ni èmi àti ẹnìkan ni ó wá dì sí pé òun wá ń sọ fún mi pé òun kánjú Farouk ò dẹ̀ jọ nítorí ọ̀lọ́ báwo ló ń ṣe mí báyìí.
bí a kò fi síjọ mi o. Farouk kò ní má ṣe yàn wá mo ní gbà mí ìfẹ́ nígbà ni àwọn máa fi mí sílẹ̀ wá lọ́mọ bí láíláí mo ní gbà o. ṣé wọ́n fẹ́ yaṣọ mọ́ mi lára báyìí. yaṣọ mọ́ ẹ lọ́rùn Farouk understand now mo lè gbé. bí láìlẹ́sìn dà bẹ́ ṣe wáyé kì í ṣe ọ̀rẹ́ gidi bó ṣe lè wù kó kéré mọ́ akọjọ́ rìn ni mi rò wípé àfẹ́ra wa dẹ́nudẹ́nu a jọ ń kírun lójoojúmọ́ ni mi rò pé a nífẹ̀ẹ́ ara wa bẹ́ ṣe wáyé. ìwọ ń tiẹ̀ broda Abubakar ó máa sọ kí alukóríà ni ó máa ṣe wá sí káàkiri tó ń gbọ́ lọ́rùn gbọ́ ìwọ ń tiẹ̀ broda Abdulfatai ó máa gbé dáwà lọ́wọ́ báyìí mà ní tí wọ́n fi jíṣẹ́ Ọlọ́run tí gbogbo wọn kọ sára sí wọn tí a ṣe ṣàdánkátà fún wọn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá jókòó ẹ wá ní kí mi lọ fẹ́ káfíìrì lásán àwùsù bí láì mo jẹ́ lọ́run kó yà mí kó yà ṣìtọ́ ni. Sofiat wo jẹ́ kí sọ fún ẹ má fi orí wórí o torí kádàrá oníkálukú bó ṣe rí yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ìyẹn ti ẹ̀dá Sofiat òun sọ pé bọ̀bọ̀ yìí káfìrí ó ti gbàgbé wípé kò sí ká dé mọ́ṣáláṣí báyìí a máa bá bọ̀bọ̀ yìí ń bẹ̀ even before us gan ó ti ṣíwájú wa débi ó ń kírun tá a dẹ̀ ń rí báyìí ó wá ń pè ní káfìrí ó yẹ kó tún ti ara ẹ̀ kó tara ẹ̀ gbaládá lọ́dọ̀ Ọlọ́run ni kó bá Peter kó fún bọ̀bọ̀ ẹ̀ ní chance torí tó o bá tún fún ní chance sí ẹni tó yẹ pé a ti ń rí pé ó ti ń gbẹ̀sìn kó má tún jẹ́ pé yẹn ló tún máa mú padà àbí kí ló ní mo wí ọ̀rẹ́ mi. onífàtà ìgbédáwà lọ́wọ́ ṣé mo yẹ àdúrà tí bàbá ti yẹ ẹ̀bà kó tó di pé ó mọ̀nà ẹ̀sìn Islam tá a wà yìí díẹ̀ ló kókò di ọmọ ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó gba ayé ẹ̀ wá ń sọ pé kìíní. Sofia kan wojú mi náà wojú mi wọ́n ṣáà ni mò ń bá sọ̀rọ̀ ó yá sọ fún mi pé bọ̀bọ̀ yẹn o ìwọ Sofia o ò láìkì bọ̀bọ̀ yẹn ṣòro bí mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe jọ máa ń díjú síra yín. kò ní lè wojú Sofia wojú mi sọ fún mi pé ìwọ tó láìpẹ́ ìwọ tó ti yóò fẹ́ ó mọ́ dàbí bóun náà lágídí ó ti yóò fẹ́ máyà rẹ̀. Níbo ni Yusuf wá gbà báyìí? Tí ẹ máa ń ti reply lẹ́kùn ọ̀kan bó ti jẹ́ èyí ṣáà máa reply ni. Tí bá ti pẹ́ kó gbé o. ṣíwọ́ lẹ́yìn ọmọ ìpínlẹ̀ ọmọdé bá ṣíwọ́ lẹ́yìn kẹtẹ́ ṣé kó máa pé ṣọṣọ máa gùn ni ìwọ ọ̀dà sórí tó rí ti tiẹ̀ mọ ìwà yìí èmi ti gba sk mi o wo ọmọdé ti gba gbogbo ẹ mo yí gbogbo ẹ pọ̀ mọ́ra wọn ni wo kò wá jẹ́ sk nìkan fún mo gbà o mo gba skóògì mẹ́fà mo tún wá gba sk mo gbà mọ́ ó ti yẹ mo tún wá lọ lóbi kódì mo gba gbogbo ẹ sí gidi ni o ṣé mo wá yìí lásán ara bàbá yìí ti kú
kò yẹ ẹ fẹ́ kó ṣí Sanford bridge yẹn fẹ́ kó ṣí sílẹ̀ fún mi ó yẹ mo fẹ́ dà sí yàrá mi tí kò. ẹgbẹ́ mi o. ó fi ọ̀lẹ́ ṣẹ́sẹ̀ ó fi ọ̀lẹ́ àbúrò bí kúrò kọ́sì kúrò bí tẹ́wà tó wà ní gbẹdọ̀ ìyá yìí kọ́sì kúrò bí lábẹ́sẹ̀ kúrò bí. díẹ̀ ó tún mí kí ló ṣe é sì rà máa pariwo ṣé mi náà ṣèṣe ni olóògùn bí a ó easy kí èèyàn tó di DiCaprio iṣẹ́ ni DiCaprio ṣe kó tó kẹ́kẹ́ farabalẹ̀ tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lábùmọ́ra ọ̀rẹ́ kò easy kí èèyàn tó di DiCaprio. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Farouk, báwo ni báwo lè ṣe? Ọ̀wọ́ kílè tó ń rọ kó tó ń rọ. Ọkùnrin kan bóyá kẹ́ tí kìí sí bóyá bá ṣe ń tẹ̀ tí ń tẹ̀ ṣọ̀gbọ́n jù ló ṣe ń dùn tí kìí sí. ó mọ̀ pé ọkùnrin lèmi egungun ọkùnrin yẹn máa wà ń bẹ obìnrin ìdẹ̀niwọ̀ bóyá kí ìwọ wa bá ṣe á lè soft. Oh my, ó lè kó bá ṣe. I don't mind. Farouk. Omi inú ògbóná gan. Tí kò bá gbóná gan kò ní penetrate kò ní lè wọ́n. I can understand. Please, emo ojú náà. Rọ̀ bó wà nílẹ̀ tó bá ṣe tán. Wọ́lẹ̀x, èmi ti wá ta o. Ẹ ṣe ń gbọ́ kú dá. Ọ̀dọ̀ wọlé. Wọlé kù sára. Ṣé bínú ọjọ́ gbogbo nǹkan tó ṣe ní ìjọ? Tí bá ṣe fún ta ló tún fẹ́ ṣe fún. Dáńpé mo wà ní condition yẹn, ó ṣọ́ fún mi pé ọ̀rẹ́ mi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. So ẹ má dúpẹ́ lọ́wọ́ mi, olúwa ló lọ pẹ́. Ọ̀dí ara tiẹ̀, ọkùnrin bí ẹwọ́ ọwọ́, òun pariwo bí eégún. Alájà bí ẹwọ́ ọwọ́ ń sìn, òun pariwo. Wọ́n bẹ́ẹ̀ lọ. Ajá, ẹ má bínú pé àná lè dúró sílé pẹ̀lú mi. Èmi àti Gbénga ṣe fẹ́ jáde tẹ́lẹ̀, ṣùgbọ́n owó tí Gbénga bá owó òun ni kò ti jẹ́ ká tí ì lọ. Bọ́ a ní pẹ́ díṣẹ́ gbọ́. Ẹ ṣe mọ̀ ṣe. Lédìlé yín o. Tẹ́gbìn ẹ pẹ̀lẹ́ ní okú ìgbálẹ̀ ṣọpẹ́lọpẹ́ lára mi. Ó wà mọ̀ gbọ́dọ̀ ṣe. Farouk, lẹ́yìn èyí tí a ṣe yìí, kí ni nǹkan tí ẹ ti lò sí ọwọ́ yìí? Wo dáàdì ń bínú gan o. Wọ́n ń bínú sí àwọn boys nìkan pé báwo ni àwọn ọmọ kéékèèké máa ṣe wà ní àdúgbò. Wọ́n ní jẹ́ káwọn obìnrin kó máa rí ẹni ọ̀bọ̀ ṣe wọ́n. Ọkùnrin máa ṣe jàgídíjàgan. Wo dáàdì sọ wípé army ni àwọn máa fi arrest everybody. Wípé àwọn á jẹ́wọ́ fún wọn wípé retired soldier ni àwọn. Pẹ̀lú but Farouk, dáàdì sọ wípé àwọn fẹ́ mi tẹ o. I'm telling you, àwọn fẹ́ mi tẹ, yes. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní orí tó ṣe fún mi. Ìgbà ọlọ́wà ní kí wọ́n yọjú sáwọn. Wọ́n ti ẹ̀ farabalẹ̀ náà kó tiẹ̀ wá òkè náà at least after that one màá lè fa ìtẹ̀ pípọ̀ ara rẹ̀. Ok, a lè máa wẹ̀ báyìí. Ó lè jẹ́ wípé nǹkan tó ń ṣe bóyá ọwọ́ ẹ̀ ti kán sínú. Ó lè jẹ́ wípé internal injury ló ní sìn. Ká má máa fi oògùn orí fífọ́ àti ká máa fi wo ara ríro. We just have to go to the pharmacy. Alògùn kan, oògùn kan, alò. Jẹ́ ká lọ sí pharmacy bóyá wọ́n lè bẹ̀ check ẹ̀kọ́ mọ̀ nǹkan tó ń ṣe ìkàlẹ̀ mọ̀ nǹkan tá a máa lò sí. Chicken buying salad, sir. No worry. I want that in both. Young man. Shut up, No, today's today. Sit down. Sit down. Fasten. Young man. Sir.
lorúkọ tiẹ̀? Farouk Adérẹ̀lẹ̀ ni sir. Farouk. O ṣeun. Sofia sọ fún mi pé ìwọ ló gba òun lọ́wọ́ àwọn hoodlums yẹn. Thank you very much. Ṣé o rí àwọn yẹn? Wọn ò ní jẹ́ ṣerú ẹ̀ sí sàkání mi mọ́ láyé. But all the same, I want you to know that I am indeed very grateful. And that also, I am indebted to you. Thank you very much. Ṣé reason fi àtọ̀wé ẹ̀yin lójú mi ni? She is my only daughter. So once again, we should serve and drink. Young man, Sir. Iṣẹ́ kí ló ń ṣe? Actually, fresh graduate. Ìlú yìí ni mo ti ṣetán, ìlú yìí ni mo ti serve. Ní gbogbo ìgbà ni mo ti gbìyànjú láti join ní àmì because wọ́n ò ní púpọ̀ ṣùgbọ́n kò bọ́ sí. Èyí tó fẹ́ ṣe yẹn náà kò sábúrú ń bẹ̀. Ṣùgbọ́n drilling gidi ló wà ní Nàìjíríà náà mi. Àwọn ọ̀dẹ̀ kí ń gbòògbò tí. Kí ni nǹkan tó kà ní school gbogbo? Mascom ni ṣe sáré. Okay. Tó bá ṣe pé nǹkan tó wù ẹ́ nìyẹn, wàá fún ẹ ní note lọ bá àwọn kan, àwọn nǹkan tó máa ń ṣe. Okay? Ọmọ ní Nàìjíríà mi, kótà la fi máa ń ṣe. So, níbo ni state tó ti wá gbọ̀gbọ̀? Ọ̀ṣun state ni mo ti wá sà. Ọ̀ṣun state. Ṣorí state yìí yẹn, àwọn èèyàn wa tí a jọ serve in the Nigerian army tí wọ́n jẹ́ ọmọbìnrin náà pọ̀. Good soldiers, men of valor, àwọn decorated soldiers tó wá láti ọ̀dọ̀ yín yẹn náà wọ́n pọ̀ tí wọ́n jagun sí orílẹ̀-èdè. So, àwọn olùgbò yẹn ní Ọ̀ṣun state. Mogi. Young man. Sir. Ọ̀rọ̀ tí màá sọ fún ẹ látàkókò ìlọ. I want you to listen to me attentively. Mi ò ní kankan against gbogbo personally. Mo fẹ́ kó kẹ́tí sọ̀rọ̀ mi. You look into my eyes and read my lips. Double up. Now, you get out of my house. Sit down. Sit down. Daddy, for crying out loud, kí ló ṣẹlẹ̀? I mean, kí ló máa ṣe fún ẹni ẹlẹ́ni tó gbà mí sílẹ̀? Lọ àwọn hoodlums yẹn tí ó jẹ́ kó ṣe mí lè ṣe ẹ̀jẹ̀ nìkan ló bẹ́ẹ̀ yẹn. Daddy, kí ló ṣẹlẹ̀? Sophia, you are my only daughter. Mo dẹ̀ mọ̀ pé àwọn traits mi wà lára ẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀tì ìyá ẹ̀ náà wà lára ẹ̀. Now, tí mo bá máa judge pẹ̀lú ìwà ìyá ẹ̀ tó máa wà nú ẹ̀, ọmọkùnrin tó lọ yẹn wà á ti ní
soft spot fún. Ṣùgbọ́n mi ò fẹ́ ever rí wa tí ẹ mọ̀. Is that understood? Yes, sir. Daddy. Just predict this man. But kí ló dé, kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ tí dáàdì fi ń relax báyìí? Mẹ́wàá ṣẹlẹ̀. Nǹkan tó jù mí rí nìyẹn. Kó má lọ jẹ́ pé abẹ́rẹ́ sójà tí wọ́n máa fún wọn yẹn ó ti sọ máa yẹn di nǹkan mi because mo gbọ́ wípé tí wọ́n bá ti fún wọn ní abẹ́rẹ́ yẹn ojú wọn máa lè wọn máa ń dájú kò sí nǹkan tí wọ́n lè ṣe. Sọ́rí, nǹkan tó ń dà mí lẹ́nu ni pé ìgbà tí mo délé ó wẹ́kọ̀ mi dáadáa. Ìgbà tí mo wá dárúkọ ìlú tí mo ti wá pàápàá jùlọ tí mo wá tún dárúkọ pé ìlú Ògì ní Ọ̀ṣun state ni mo ti wá ó ṣéǹjì ojú sí mi ni. Àwọn gbòdògbòdò ẹgbẹ́ ọ ṣéǹjì ojú tó yẹ pé àbí nípa nǹkan lọ́wọ́ ẹ̀kọ́ mi nígbà tí mo débẹ̀ ni. Kí ni ìlú téèyàn ti wá ní ṣe pẹ̀lú pé èèyàn ṣe introduction? But kí ni Sofia sọ sí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀? Èmi ò lè máa dúró gbọ́ gbogbo ẹ̀ because kí n tó kúrò níbẹ̀ ó ń bàbá bẹ́ẹ̀ fà lọ́wọ́ mo ní ìmọ̀ ibi tó parí ẹ̀ sí. Ok kò ṣe gbogbo yá ó accept pẹ̀lú nǹkan tí bàbá ẹ̀ ṣe. Need láti máa judge nǹkan tó ṣẹlẹ̀ ó ti jẹ́ ká farabalẹ̀ because tí lákọsígbà tó bá kọlà á dènà ọmọ ẹ̀ ẹ̀ jẹ́ ká farabalẹ̀ ká tiẹ̀ gbọ́ nǹkan tí Sofia ti máa sọ. Pẹ̀lẹ́ o ṣe àwọn tí ń lọ àtọ̀ mi. Ṣé o ní nǹkan tútù? Ní fridge. Ọ̀rẹ́ ní nǹkan tútù because títí ẹ ojú tẹ tọ́nà lọ. Ní ṣọ́ọ̀rù eré jàre. Wọ́n jẹ́ kí kẹ́tẹ́ sílẹ̀. Sofia ń bolo wà gbogbo mi ò fẹ́ gbẹ́jọ́ ṣáà máa bọ̀ ń lé báyìí mi ò fẹ́ wàhálà o torí tó o bá tètè kú ọmọ ẹ̀yìn sì kò máa bọ̀ ń lé ìwọ náà mọ̀kọ́ tójú ẹ̀ máa rí o ó dà náà kò tí ì dé àmọ́ kó má wà dípò máa wá dé ó máa níwọ̀dà you know I won't lie àbí èmi ò ní bẹ́ẹ̀ parọ́ pé ò sí ni ò wà nílé kankan lókè o tó bá pè ẹ̀ ńkọ́ ó dà jọ ọkọ mi ṣáà kú omi tó wà kó ọmọ ẹ̀yìn sì kò máa bọ̀ ń lé. ó dà kò burú má pẹ́ máa bọ̀ ẹ̀mí náà jẹun lọ́wọ́ rẹ̀. Sofia. You come here. Come!
Release him! Young lady. So. Usman. So. My fifty by name. So. I want you to beat him. Where's big guy going? Big guy go. Big guy go. Oh, big guy go. What's up? Big guy go. When the is guy there. Bloody civilian. Bloody civilian. Match up. Bloody civilian. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti ra àwọn ọjà ẹ̀tọ́ ìwọ pè mọ̀ kó tó di kó máa dá Amẹ́ríkà gbèlú pátipàti títí because Rhode Island tó lọ náà láti títí ń gbé wọ́n ní shop ní lórúkọ ọ̀dọ̀ wọn yìí tí beauty àwọn náà ń tarun wigs human hair everything nǹkan tó fẹ́ iṣẹ́ tó ń ṣe náà ni well my own advice ni pé tó bá ti get àwọn jewelry yẹn sọ fún àti títí pé kàn introduce ẹ sí àwọn ọ̀rẹ́ wọn gan àti tí máa ń lọ sí party gan àtàwọn ọ̀rẹ́ wọn like every weekend Friday Saturday. Kò sí wàhálà èmi máa pè wọ́n tí bá ti pè wọ́n àwọn ọ̀rẹ́ wọn gan wọ́n tún máa patronize ẹ she's got a lot of friends ọjọ́ gbogbo bí ọdún gbogbo màmá tí mi ń ṣe party màá send àwọn picture wọn tó máa ń send sí mi lórí WhatsApp. All right dear. All right, mo dúpẹ́ just see me before you go. All right, thanks. Alájà ìyá aláàjì ẹ̀yin pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí ṣá. Àbí ó fẹ́ travel dẹ̀ ní ibi tó máa dé sí sórí àwọn ọjà ta lọ́ra ẹ̀ kó lọ́n ṣàánú wa ni èmi make sure pé mo ní ọ̀rẹ́ sí everywhere ni àwọn hòtẹ́ẹ̀lì tá à ń dé sí yẹn náà máa ń jí wa lọ́jà ń bẹ̀ bọ̀ tó bá ti dé sílé ẹni tó ti mọ̀ ó parí. ọ̀la kókó sọ ẹ̀bùn mú mi nǹkan tí mo ti bá yín sọ láti gbà tẹ̀sí dé wípé kẹ́ bá mi bèrè lọ́wọ́ dáàdì fún mi ní feedback now. Ṣorí kò ṣe pé mi ò bá dádì ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ in fact tí n bá fẹ́ bá dádì ẹ̀ sọ̀rọ̀ màá ti kọ́kọ́ sọ àwọn nǹkan tí mo ní sọ the moment bá ti gbẹnu lórí ọ̀rọ̀ Farouk báyìí ó máa flare up tó bá rí bó ṣe ń ṣe orúkọ yẹn dàbí disease ní létí ẹ̀ ó máa bínú tán pátápátá ní yányán mo dẹ̀ ti try láti wò pé kí ló ṣẹlẹ̀ kí ni ó ń ṣe kí lọmọ yìí ṣe ọmọ yẹn ò ṣe nǹkan kan fún but ó dàbí pé there's something going on. But kí náà sọ pé ó ṣe gangan náà I mean aṣáà ní nǹkan tó ṣe tán fi work out lọ́jọ́ yẹn. ọmọ yẹn ò ṣe nǹkan kan but nǹkan kan ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yẹn ni but ọmọ yẹn ò ṣe nǹkan kan fún tó bá yẹ pé ọmọ yẹn ṣe nǹkan kan fún ni àmọ́ ọgbà bẹ́ẹ̀ á ti sọ á ti fi bú mi á ti sọ̀rọ̀ játijàti sí mi but kò ní sọ̀rọ̀ játijàti ibi á kàn máa sọ wípé òun ò ṣàfẹ́ rí mọ́ ni mo mọ̀ pé ọmọ yẹn ò ṣe. mú mi èdè ìjọ èdè sún lọ bá mi bá dájú kẹ bá mi bí wọ́n lérè pé kí ni Farouk ṣe. ó mọ̀ tá a máa ṣe tí bàbá ẹ bá kọ tí ó bá gbọ́ tí bàbá sọ a máa lọ bẹ àwọn èèyàn kan wá bá wa bẹ n bó ṣe láwọn àgbà nínú ẹbí ìtọ́jẹ́ pé wọ́n sì lè bá sọ̀rọ̀ tí ó dẹ̀ lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu bóyá àwọn olódẹ̀ máa sọ fún nǹkan tí Farouk ṣe fún wọn náà ọ̀nà mi àwa àtà máa gbé gbà Farouk fúnra ẹ̀ gan kọ́. ẹ wo mọ́ mi orí gan ò yé mi náà láti pé torí mi tí ẹ mọ̀ nǹkan sì máa ń bá lẹ́nu ẹ̀. ó yé mi ó yẹ kémi gan ti pè é ó yẹ kí n ti pè é kí n tiẹ̀ bá sọ̀rọ̀ kó mọ̀ pé òun gbọ́ nǹkan kan at least from me fún mi ní nọ́mbà ẹ̀jọ̀. wá fún mi nọ́mbà jẹ́ kí mi pè wáyé tí mo bọ́ ń sọ àwọn àtúrà láti máa gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí dáàbì ẹ bá dẹ́kọ̀ tí ó gbọ́ á bẹ àwọn èèyàn sí ìbáṣemáṣe náà nìyẹn ọjọ́ tá a máa dá nìyẹn mi ìfẹ́ yẹ kó a máa jẹ́ pé ìlú ṣe lọ sí.
wọ́n ṣe léṣe púpọ̀ jù ṣá. Wọ́n ṣe mí léṣe gan-an. Wọ́n ná mi gan-an. In fact, tẹ bá wà ń bẹ̀, àánú mi á ṣe yín. Ẹ pẹ̀lẹ́. Ṣé ti wá lóògùn? Mo ti lògùn. Mo ti lògùn kan bẹ́ẹ̀. Kò sí kó tó ṣe kókó nìyẹn o. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ tẹ gbìyànjú nǹkan tó tẹ̀ mú mi wá rè ní èyí pé ẹnu ọjọ́ mẹ́ta yìí mi ò get in touch pẹ̀lú ẹ̀ mọ́. Communication wa ọ̀dà bíi ti tẹ́lẹ̀ ó kàn ṣe ségesège. You understand? Ẹ̀yin ọ̀rẹ́ bí ẹ ti máa ń bá a sọ̀rọ̀ lóòrèkóòrè because àgbà tí kò tó ṣẹlẹ̀ ti jẹ́lẹ̀ láàrin àti ẹ̀ communication ni àti ẹ̀ ti ń ṣe ségesège ni mo ṣe ní kí wọ́n wá bẹ̀rẹ̀ bí àbùtẹ̀ lè bá a sọ̀rọ̀ tó yẹ. Tẹ̀lé máa wá wò mo sí around tí mo ti rí SOFIAT mo báyìí ó máa ti tó 4 days àbí ìgbà wo ni wọ́n rí SOFIAT last. ṣé mo pé mi náà travel pé mo ti ṣẹ̀dé mi rí SOFIAT. mo rí. ó ti máa ṣe díẹ̀ tí mo ti rẹ̀. àrí SOFIAT. Mo ló ṣẹlẹ̀ tí ẹ̀ rí bí ọmọ ọ̀dọ́ wọn kò tẹ́tẹ̀ máa lè ní agbó ìtẹ́lẹ̀ pé sí àbí. ẹ wo fóònù tèmi bátìrì mi ti dáhùn mi ì tún rántí charge rárá. ní kọ́. ọmọ náà ń gbé síbẹ̀ mi ò ní credit lórí fóònù mi ò rówó ra credit. bí a kì í tiẹ̀ bá ń jẹ́ ti káàdì ní sàlẹ̀ bẹ́ẹ̀. ìrò ẹ má ṣe ìrọ̀rùn ẹ má wọ̀rọ̀. bra Farouk ṣé ti bá advice yìí ṣe máa gbọ́. ẹ máa lọ ní sùúrù ni that is SOFIAT wọ́n burú gan-an ẹ̀dẹ̀ mọ̀rọ̀ àwọn sójà àti fẹ́ ọmọ wọn ò easy o ẹ̀dẹ̀ mọ̀ ní tó bá fẹ́ jẹ oyin inú àpáta kò ní wẹ́nu àìké o. ẹnu àkéyẹ náà lèmi náà wo mo rò pé ìyá tó ń jẹ mí ìyá ìfẹ́ ni ìyá ìfẹ́ mò ń jẹ. My little advice for you is that ẹ máa lọ ní sùúrù gùn kọ́ máa lọ nà yín kọ́ lápá lọ́jọ́ kan bẹ́yìn balẹ̀ yìí o. tó bá tiẹ̀ wá gbọ́ any new information ẹ jọ ẹ pè é. ṣe gbọ́. gbọ́ tí mo tiẹ̀ lóhùn sí ṣé fóònù tẹ̀yìn yẹn bí àkàtì ẹ̀ wá lọ síbi láti ẹ̀ ti lè ṣáàjì sí ìsítẹ́yìn ní nọ́mbà ẹni yẹn. fóònù gan-an mi tiẹ̀ àmọ́ pàtó ibi tí mo fi sí láti àbí fóònù yẹn kọ́. wọ́n ní kó sáàbọ̀ rẹ wa lọ́tì ó náà ò fẹ́ kọ́ ó múre kan tó máa ṣe fún mi béèrè lọ́wọ́ rẹ wa pé kí ni kọ́ fún ẹ̀yà sáré wò mí kó tó béèrè. ayé mú nǹkan dà nǹkan ayà àjáyé orí ẹ ṣé bó ṣe wù ẹ fi ronú lẹ̀ òun náà dà nǹkan. kò lè yé yín torí pé ọmọ ń ronú ìyá ẹ̀ ń ro kà. tó bá yẹ ti ju kọ́ béèrè lọ́yọ̀ pé kí ló fẹ́ mu tí ò mú kankan wàhálà tí ń bọ̀ nìyẹn o. kí ni kí n tún wá kí n fẹ́ kí n wá fún mi. ayé kan tó máa mú wá pọ̀ wo sórí rukini tó gbé wá síbí báyìí wà á ní kọ́ fún wa ní kọ́ sí wà á gbé kọ́ síwájú mi wà á tún gbé kọ́ síwájú ọ̀rẹ́ mi wà á wá ṣoore kọ́ fún mi bá mi béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé kí ló fẹ́. kí ni kí gbé wá fún yín sà. má ṣe yọnu. nǹkan jáyé orí ẹ ṣé bó ṣe wù ẹ. wá gbà bá ń fún ìgbà ń bọ̀ sí ẹ. yẹ ká bá bù ẹ tó máa yé jẹ nìyẹn kò yẹ. bá mi gbé fún un ní kó mú bó ṣe ń rú yẹn bó ṣe rú sókè yẹn ni kó ṣe mú. sọ́kọ́ọ̀bù ló parí ẹ̀. báwo ni no ó wà okay it's cool he wants water. aláyé jáyé orí ẹ̀ jáyé mọ́tí láyé yóò pè méjì o gbàgbé òrònú. aláyé bí kíní ìpa gbàgbé òrònú ó dùn lẹ́ẹ̀kan. kí ló lọ sórí kí ló lè para mi. egungun kan ni mo jẹ́ ẹ̀sán yóò mú àwọn akọ̀yà. sísí mi hello come. mo fẹ́ kí n bínú sí ẹ. ká ní kó mú wá mú ilé ìwá sí. òun náà mo fẹ́ lọ mú wá òun náà mo fẹ́ lọ mú wá. then be first about it. ok ẹ má bínú. àwọn òṣà ní ìrònú ká rò. àbí náà lè para wa rà. ju pé ajáyé orí lọ ká mọ sí ra aṣáyé wa bóṣe wà. ọmọ lines bàjẹ́. give and take. ó tún mọ̀ pé take ló ń pè. ẹ yóò pè ní bàbá mi. mo ṣe mú bìrì.
Okay. Mo understand. Ọ̀la ni birthday ẹ, mo dẹ̀ ní gift fẹ́ fún ẹ. Báwo la ṣe máa ríra? Mo dẹ̀ fẹ́ kó ṣe kinní kan fún mi. Mo fẹ́ kó pe àwọn ọ̀rẹ́ bíi 2 sí 3 ká tiẹ̀ jọ wà ní ọ̀la yẹn. Hello. Báyìí network yóò dá ṣá. Ṣé mi ò sọ fún ẹ kó má bàbá yìí sọ̀rọ̀ mọ́? Did I or did I not warn you? Ọmọ àlè ni ẹ. If truly you are my daughter! ṣé kò léwu ṣá lẹ́ni tí o gbóhùn ìyá rẹ̀. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí èèyàn ní ìfẹ́ òun píǹgì òun jẹ́ kó lọ bá náà àbí kí ni tiọ́ kí n tiẹ́. má ṣe nìyẹn bí èmi kó má lọ bá àwa méjèèjì àwa mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ nǹkan tó wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ kò ṣe pé bí ó ti gbóhùn ẹ̀ lórí aago ọkàn jumping lásán ni òun náà lè fẹ́ lọ máa bọ̀. ó tún wá tọ́kọ̀ ó ti ó ní ọ̀tọ́ òṣèlú kò wá sí ọ̀gá wọn ní àbúrò dájú orí wà ní nísinsìnyí kọ́ lè parí àwọ̀ tó wá láàrin àti bàbá yìí. gbẹ̀dà ẹ̀kọ́ lórí tẹ̀tẹ̀ gbẹ̀ǹtẹ̀ lọ́rùn nísìnyí wọ́n wá píǹgì ọmọ yẹn padà sí pé wà ní kó sọ fún àbúrò bàbá àtòun fún ara kó máa bọ̀ wá bá wa ta wà yìí. yes. àwọn àjẹjù fi ń ṣe ẹ̀yẹ́ náà ṣé mo mọ̀ ọ́ sọ ni. ó ti mọ̀ ọ́ sọ jù honestly ó ti mọ̀ ọ́ sọ jù ó wá ronú bí eku àbí nígbà tí eku bá ronú káàbùrù bàbá ẹ̀ kọ́ wá bá wa bíbá ìṣòríta mẹ́ta ìlú kan tí wọ́n bá wà. bọ̀ gbẹ̀ngà tó máa ń ṣe ẹ́ náà tí bá sọ ilé mo mọ̀ ṣe iṣẹ́ lè mo mọ̀ ṣe kí ni mo fẹ́ ṣe tí wọ́n fi tẹ́ ẹ lọ́rùn náà why why ti máa fi ṣe báyìí fún wa. má bínú gbọ́ pé ṣé bí ètò ìṣẹ́ ká tó kò tẹ̀ sọ̀kan tó kọ̀ tí ọ̀rá make sense díẹ̀ bí ìbá sọ́pọ̀ tẹ̀ sorry. ṣé ọtí mo sọ ń sọ make sense. rárá kò make sense pàdé má jẹ́ ká discourage rẹ̀ o ti múra birthday tẹ́lẹ̀ ó yẹ ti gbé gift dání jẹ́ ká encourage jẹ́ ká sí champion mo very mo dé àpapọ̀ lọ. yàtọ̀ àpò àmú ìgbọ̀rọ̀ tí ó jẹ́.
Usman! Hey, who is that? Usman! Yes, sir! Yes, sir. Usman. Ṣùgbọ́n rántí ọmọkùnrin tí mo ní ẹgbẹ́ náà ìjọ tá à ń tilé Major Danla Adébọ̀. Correct, sir. Rántí ẹ̀. Appropriate, sir. Ó ṣì máa dá àmọ́ tó bá rí. Very well, sir. Good. Kí méjì inú àwọn èèyàn yìí kọ́ tó síta géètì. Ó máa wá sẹ́nu géètì mi. Tó bá ti wá, ẹ ṣílẹ̀kùn fún mi. Káwọn méjì yòókù yẹn tẹ̀lé wọlé. Ẹ gbàṣọ lára ẹ̀. Tọ́jọ́ yẹn. Kẹ́ wá pè mí. Gbọ́. Yes, sir. Taba ma check out, a máa jẹ́ kó mọ̀. All right, okay. Custody sójà tá a dẹ̀ ní wà àkọ́kọ́ ṣe sí. Gbẹ̀ngà with my experience kò possible káwa méjèèjì ká lọ sílé àwọn sójà ká lọ afọlọgba ọ̀rẹ́ wálẹ̀ mi ò lára wa mi ò lára lẹ́gbẹ̀ẹ́ sójà náà ṣùgbọ́n pọ́lọ́pàá ni a máa bá wọn sọ̀rọ̀ wọn náà ń jẹ́ wá ṣọ́n kan máa gbọ́ràn sí wa lẹ́nu but sójà èmi ò lè lọ o
àbúrò ní family tó ń ṣe sójà ni tó máa gbà wálẹ̀. Mi ò ní family tó ń ṣe sójà, but we need to think of what to do. A kò lè máa wò kó wà ń bẹ yẹn. We need to think of what to do. What do we do? Sori advice tí mi lè fún ẹ ǹdẹ̀ mọ̀ pé o kì í gbọ́rọ̀. O fẹ́ fún mi advice? Yeah. Ẹ sọ ká gbọ́ nǹkan tó ní lọ́pọ̀lọpọ̀. Advice tí mo lè fún ẹ ojú wípé ká pe ìyá ọmọ yẹn. Kí ìyá Farouk kọ́ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí Farouk kọ́ mọ̀. Okay, ká pè wọ́n. Ọpọlọ ìwà ń bẹ. Ká bá tẹ̀ ṣe ní ṣe pé guys ló ṣì ń lọ bẹ̀ ọ́ sì lè ṣe wá bó ṣe wù wọ́n. Kó tó bá rí arúgbó ká máa wò nǹkan tó máa ṣe fún wọn. Ọ̀ lè ná arúgbó láéláé I'm sure. Láéláé ìyá arúgbó. Ó yá pè wọ́n, mú nọ́mbà yẹn jáde kọ̀ọ̀kan. Problem kan ti máa ń ní pẹ̀lú ẹ̀ nìyẹn. Ṣé ọpọlọ tí mo lù báyìí tí mo sọ pé wà ń bẹ kò sí kankan bẹ́ẹ̀. Kí ló dé? Òun suggest wípé ká pè èèyàn o ò dẹ̀ ní nọ́mbà lọ́wọ́. Ṣé nọ́mbà yẹn kò máa yé dé disappear wà ni? Why tí o máa fi ń sọ̀rọ̀ ẹ níyàwó náà? Ṣé ọ̀rọ̀ tí mo sọ advice kan mo mú wá ni? Ẹ sọ pé kò sọ pé Abáni náà. Abáni. Àbá ẹ̀ kò sọ pé ló ń bẹ̀. O bá tiẹ̀ má suggest irú idea yẹn rárá. Wọ́n tẹ́ ń pé o máa ń lẹ́ẹ̀kọ́ máa takù mi kí sọ ilé mo mọ̀ sọ kí sọ bí mo mọ̀ sọ kí ló máa ń ṣe ẹ́ náà. Ọjọ́ tó bá sọ yìí tó mọ̀ sọ honestly mi ní takò ẹ̀. Must you talk? Ṣé lọ ní kò sọ̀rọ̀ ni? Yeah. Farouk wà ní custody sójà so kì í má sọ̀rọ̀. Èmi á sọ̀rọ̀ because I love him. He's my friend. He's our friend. Ṣùgbọ́n let's think of. Àti Sofia wọ́n wà ó wọ́n dà wọ́n ní kí n sọ fún pé kẹ́ má ronú pé kẹ́ dẹ̀ wà more prayerful. Kí ẹ ní láti sọ lórí ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ yín ṣé rí gbogbo akitiyan mọ́ mi lórí ọ̀rọ̀ yín báyìí ṣe ló ń já sí pàbó ṣe ní dáàdì ń ká gidi borí òun tiẹ̀ sọ pàtó nǹkan tẹ̀ ṣe fún wọn. Ẹ jọ̀ọ́ mo ní ìrànlọ́wọ́ yín ṣé mo lè rí prayer mat pẹ̀lú omi tí mo lè fi ṣe àlùwàlá. Sí wàhálà màmá yín gẹ̀ẹ́tẹ̀ wá sí pẹ̀jọ ní kíákíá ní kẹ̀ ṣe pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo wá sí bíbá ìdí tó máa rí àgẹ̀wọ̀n ilé iṣẹ́. ẹ ṣé mo dúpẹ́. Èyí tó gbé wá láti àná mi ò yí jẹ́ ó tún gbé mi ó ní kí n máa jẹ ṣé ibi tí Farouk wà yẹn ṣé ìdùnnú mi ni. Èyí tí mo gbé wá látàárọ̀ náà lè jẹ ẹ try láti fi nǹkan sẹ́yìn ẹ jẹun. Ẹ ṣé òun rò ń jẹjẹ níbi tó wà ilé mi máa ṣe máa jẹun ni wọ́n kò lè lọ lẹ́nu mi. Àǹtí Sofia èmi mọ gbọ́ tí mo fi ń fún bọ́dà Farouk lóúnjẹ ibi tán wà wọ́n ń jẹ oúnjẹ dáadáa. Ó ṣòkú jẹun. Ó ń jẹun ẹni kẹ́ fọkàn ara yín balẹ̀ kẹ́ jẹun ń létí rù yìí. Ẹ báwo gangan ló ṣe wà ṣé wọn ò ná wọn ṣe anything. Ẹ wò mi lè parọ́ fún yín wọ́n náà ẹni kẹ́ wà prayerful ṣe ti bọ́ kéde fọkàn ara yín balẹ̀. Ọmọ ló mọ Farouk. Má fi ronú ṣe ra yín. Mi lè jẹun kò lè lọ lẹ́nu mi ó mọ kó tó máa ṣẹlẹ̀. Mo fẹ́ kẹ́ ṣèrànlọ́wọ́ kan fún mi ni. Irú ìrànlọ́wọ́ wo nìyẹn? Mo fẹ́ kẹ́ fún mi ní bírò àti ìwé. Mo fẹ́ kọ nọ́mbà mọ́mì mi àti nọ́mbà àwọn ọ̀rẹ́ mi. Kẹ́ wá bá mi sọ fún àwọn ọ̀rẹ́ mi kó ṣàlàyé fún mọ́mì gbogbo tí mo kó sí at least àgbàlagbà ni àwọn wọ́n sì lè mọ next thing láti ṣe. Ẹ dẹ̀ tún rí yẹn sọ̀rọ̀ màá bá yín wá bírò àti ìwé ẹni kẹ́ ṣàfọkàn ara yín balẹ̀ ṣe ti gbọ́ jẹ́ kí wọ́n wá bírò àti ìwé.
báwo lára Farouk? Calm down. Kò ṣòro calm down farabalẹ̀ jọ báwo lára Farouk. Da Farouk wà o ṣùgbọ́n wọ́n ná wọn bàjẹ́. Hello. Wọ́n bàjẹ́. Òtàwọn náà lọ rán mi wá sọ́dọ̀ yín. Kí ló sọ? Kí ló sọ? Wọ́n ní pé kí n fún yín ní nọ́mbà mọ́mí àwọn. Ó yá pè síta. Okay. 082 55 55 35 35 ló sọ kó ṣe 32 ni wọ́n tẹ̀. 35 33 65. Okay. 082 55 35 33 65. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí mi ta ìmọ̀ àlùbáṣẹ ti bọ́. Hello ma. Hello, ẹjọ ta ló ń sọ̀rọ̀ o. Èmi Wálé ni Wálé ọ̀rẹ́ Farouk ni ma. Ọ̀rẹ́ Farouk. Wàhálà wà o. Wàhálà gidigidi ló wà mọ́ mi o. Àwọn àmì ti mú Farouk o. Kí ló ṣẹlẹ̀? Aláwọn ológun ló mú Farouk màmá. Wọ́n gbà mí o. Ológun. Ọkọ mi kí ló ṣe? Mọ́mì kò sọ̀rọ̀ wa o. Tẹ́yìn bá wá tẹ́ wá bá wọn sọ̀rọ̀ bí àgbàlagbà. Mọ́mì ó ṣeé ṣe kó fi Farouk lẹ̀ o. Ṣé wọ́n pé àgbàlagbà lẹ́yìn? Àwa táwa bá débẹ̀ ọ máa tútù wà mọ́lé ni. Ẹ jọ̀ọ́ mọ́mì ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ báyìí ká bá yanjọ́ rẹ̀. Jẹ́ ọkọ mi àdírẹ́sì ibẹ̀ bá mi sẹ́ǹdì ẹ̀jọ́ torí Ọlọ́run bá mi sẹ́ǹdì ẹ̀jẹ̀ nípa. Tẹ̀sà máa ti ṣe ń sin ẹ wá o ẹ jọ̀ọ́ pẹ̀lú wà lẹ́ni sí ó máa pè wá ẹ má ní ẹ fi ń bọ̀ lọ́la ẹ ní gangan kẹ máa wá ẹ tábà rí ibi níbí wọlé o ẹ máa bọ̀ gangan lẹ́ni ni màmá ẹ jọ o kò tí mo sọ̀rọ̀ ó serious gan o àwa la rí àwa la mọ̀ ẹ jọ̀ọ́ má yẹ kó pẹ́ ẹ jọ̀ọ́ ń turọ̀ lọ. àtẹ̀sẹ̀ sí yín sìn ẹ ṣe mà. Ológun. Kí ló ṣẹlẹ̀? Wọ ẹgbẹ́ mi o. Kí ló ṣe gbọ́? Wọ́n láwọn ológun. Àwọn ológun. Kí ló ṣẹlẹ̀ bọ́ mi? Tèmi bá mi. Wọ́n ní pé tàbá ti tó ṣòtì. Ìgbẹ́ àwọn mọ́tò lọ sí kóòtù. Tàbá dẹ̀ ti dé ìkọ̀tù káwọn mọ́tò tó lọ sí sẹ̀lẹ̀ ìgbé. Pé tàbá ti dé sẹ̀lẹ̀ ìgbé pé ká cross to the other side ká lè gbé báyìí tó lọ sí Ajíṣẹ́giri. Ó yá, ẹ̀kọ́ ti yá. Ó yá, bàbá mi. Irú nǹkan tó bá àsìkò ìmú nìyẹn wọ́n máa ń gbọ́ òtútù dànù lára ẹni ni. Àwọn ìdẹ́ ìràmú gan bẹ lẹ́yìn àwọn ìyá mi tí kò sí nǹkan máa ń ṣe sùn díẹ̀. Ẹ fi tó ọ̀dọ̀ wọn ni. Actually ibi tá a ti ń ṣe Yorùbá níbẹ̀ láti ń jẹ iṣẹ́ ọwọ́ yín lẹ́yìn náà ń jẹ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ jẹ́ pẹ́ tí kì í bá ṣe pé ẹ̀yin ò fi taratara gbádùn òtútù ẹ máa ń sábò tútù lẹ́mi àti Alájà ṣe máa ń lọ ṣọlidé ní ìlú òyìnbó yẹn ṣe ní mi ìbá ní kọ́ máa kọ tíkẹ́ẹ̀tì tí yín náà káṣáàjọ máa lọ gbogbo gbà ẹ tiẹ̀ tún lè ṣe ẹ lè chẹ́ẹ̀kì ara yín. Sọ tiẹ̀ wá rí orí ìlú èbó àwọn aláwọ̀ ògùn àwọn dùn wò àmọ́ wọ̀nà. ìran oríṣiríṣi ló wà lọ́dọ̀ àwọn òyìnbó àwọn ìmí ìtọ́wọ́ àti èmi náà máa ń wò tí mi kì í fẹ́ kálájà mọ́. Ẹ kú jókòó. Lọ́kọ̀ ta orí mo ní kí wọ́n sọ fún mi pé oúnjẹ ti rẹ́dì. Bàbá oúnjẹ ti rẹ́dì. Ọmọ tó ń dà yà wá láàmú mọ́ àtòní tí wà ń bì náà lẹ́tí fún mi jíjẹ àdémú èyí gan ti jẹ́ nù mí ó kún. Mo tiẹ̀ ti gúnyàn rẹ̀ di kódà mo ti rẹ̀ fọ́ sí ó yẹ kẹjọ sá. Ṣé ọmọ ti sẹ́ẹ̀tì tèmi? Yes. All right. Come on, no table then.
Who's that person? Who are you for the door? Now come there. Hey, come there. What's in the bag? What are you for? What's in the bag? What's in the bag? Who are you for? You are ready? Who? Shut up! What is in the bag? I'm here to go for now. You go there. No. Farouk. Hey, Farouk. Attention! Left, right, attention! Left, right, attention! Left, right, attention! Left, right, attention! Ó tó ọ rẹkurẹku kan ò ní rìn kó má bójú ẹ̀yìn ó yá yíjú rẹ. Left, right, attention! Left, right, attention! Left, right, attention! Tó fún. Tó fún. Tó fún attention. Ó tó bẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọn àbá sì dì í. Tó fún ìbágúdẹ gùdẹ wo sálú ayé ìbá jagunmọ̀ lólúwo tí bẹ lóde ọ̀run ìbá síwájú ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ o ẹ̀yin lẹ́ pọ́ lódùmarè ṣáájú tó fún yín o. ògbó ṣúbẹ̀ ìwá ni mú yín o ògbó yín rí yun abìdí ṣẹ̀rí ọ̀lẹ́ obìnrin abaro mẹ́fà ikú báyìí ló pọ́já tòun ti gbígbó ikú pàgbò tòun ti kíkán ikú àgbámú ìyáká báyìí ló palákẹ́dùn. ó wá máa tẹ̀lé mi báyìí bẹ́ẹ̀ ni odò ní sàn kó bojú ẹ̀yìn tẹ̀lé mi. Ikú ọjà àtẹ̀sán. Ikú ọjà àtẹ̀sán.
dá mi lójú láyé mi pé ẹ̀dá ò lè sáré jù lẹ́lẹ́ lọ. Bàbá àwọn tó ṣe mí báyìí nǹkan tí màá ṣe fún wọn àwọn àrọ́mọdọ́mọ wọn ò ní gbàgbé láéláé. Ìlú ògì tán ti tawọ́ sí mi tó ṣe mí báyìí wọn ò ní gbàgbé láéláé nǹkan tí màá ṣe fún wọn. Mo ń ṣètò àti bá àwọn èèyàn mi sọ̀rọ̀ màá padà lọ sílùú ògì màá gbẹ̀san gbogbo wà tán wù sí mi pàápàá. ẹ̀yin sórí tìlú ògì ń fi ojú àgbéyàn àpàlàpọ̀lọ̀ ibì kan ìwọ ni wàá bẹ̀ kó o ṣe pẹ̀lẹ́ ó ní bínú torí gbé apẹ̀lẹ́ kì í fọ́ bẹ́ẹ̀ àwo pẹ̀lẹ́ kì í ya ń tá a bá fi wàdùwàdù mú ní bẹ́ sáni lọ́wọ́ èyí tá a bá fẹ̀lẹ̀ mú a máa pẹ́ kánrin kése ọ̀gbọ́ ń fi òjèbù rẹ̀ ọ̀gbọ́ bí fákan náà ti sọ ni ó pé ebùrẹ́ awolùgbẹ́bẹ̀ ebùrẹ́ awolùgbóse igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í ya tẹ̀tẹ̀ múragùn ohun alágbọ́fọ́n ọ́nì tẹ̀tẹ̀ múragùn ohun alágbóse òsè láfi karó láró fi dún kánrin kánrin mẹ́tẹ́lẹ́yà wọn yà mí òṣòro mọ̀nìfìà ọ̀kan fọ́ ọ̀kan nù ọ̀kan yòókù náà fi ń taná ojú oró jọmọ lọ́mọ. níbi ọmọbìnrin sórí níbi òfin dípò pé bírì ni ọba ṣẹlẹ̀ lọ́jọ́ náà ó ṣeé ṣe kó jẹun tó jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn rẹ̀ ni ó padà wá ṣẹ̀ tí a dúpẹ́ lódùmarè. ẹ ṣe ọjọ́ mi ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣẹ̀bi èmi náà kì í ṣẹ̀bi èmi náà ọmọdún fárò ó jìyà àkọ́kọ́ lọ́wọ́ mi tí mo bá rò ti ìyàtọ̀ fi jẹ mí nílùú Ògì ó jẹyà lọ́wọ́ mi o àwọn aráàlú yìí fìyà jẹ mí púpọ̀ bí wọ́n ṣe wá fìyà jẹ mí tó yìí egbò àdá àjìnà náà fi sí mi lọ́kàn torí wọ́n fa àìsàn ṣe mí àìsàn tó máa ń sàn torúkọ rẹ̀ kì í sàn ọ̀nà fi ṣe mí gbogbo bó ṣe wá ṣe tó yìí ọmọbìnrin tó torí ẹ̀ fìyà jẹ mí náà mo ti jẹ́ kí n rí fẹ́ ajírọ̀ tútù ẹ̀yin mọ̀ ọ́n. mi lè ṣẹlẹ̀ àwọn owó mi lọ ṣẹlẹ̀ sí i ká dúpẹ́ lọ́wọ́ nínú rẹ̀ ìgbà sọ pẹ́lọpẹ́ lẹ́gbẹ́ àti táwọn ìlànà yóò lè wá olè fúnlẹ̀ báyìí ká dúpẹ́ lọ́wọ́ lẹ́gbẹ́. Baruch ṣé o rántí pé mo sọ fún ẹ pé mi ò ní nǹkan kan against ẹ àwọn aráàlú yìí ní Ògì àwọn ni wọ́n ṣe mí tí mo dẹ̀ ti pinnu lọ́kàn mi pé mi ò ní ní ìkọ̀kọ̀ bá wọn ṣe wọ́n láyé yìí ìdí nìyẹn tí mo fi ń bínú. ọkọ mi ṣọlá ìṣègùn ní dúpẹ́ ṣorí wọn ní àtòrí ìkànṣe kan lọ́wọ́ wa ó lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mo ọdún báyìí tó wáyé ókè ká ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣẹlẹ̀ ọkọ mi tá ní mi ìbá fẹ́ tá ní mi ìbá bímọ ọwọ́ mi yìí fún àtìgbà tí mo ti fẹ́ mo ti wà ní ọlá mo ti wà ní ọlá mi ò tiẹ̀ lè tọrọ ọkọ mi lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn irú ẹ̀ gangan exactly so èmi dúpẹ́ tó ṣẹlẹ̀ o ayọ̀ ló jẹ́ fẹ́mi lọ́dún yìí. You are a wonderful woman too. Bàbá wa ẹ̀yin náà lè ṣe màmá ọlọ́run àwọn gbogbo ọ̀gbọ́n ṣe ń bá ọlọ́run nìkan kò ní ṣe wọ́n ṣe ewu tí wàá tún bá ṣe Mama Farouk, remember I told you ọmọbìnrin kan ṣoṣo lọmọ tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi ó dẹ̀ ṣàlàyé fún ẹ pé ẹ̀yin lójú mi ṣorí lẹ́ni ìwọ náà ti di àkọ́bí mi ọkùnrin. But you must take care of my daughter.
jọ ọmọ tèmi o. Àjẹrò tútù àwọn mẹ́rin. Owó ṣe mú agara ilé ní ìgbà ẹni wà. Nígbà tá a lè lú ìbò lọ́jọ́ kọ́ ní òkè àyùká fúnra ẹ̀ máa ń gbé. Ilẹ̀ láàgà fún lọ yẹ. Yọ̀dà ní ti fẹ́ jáde bó ti wá ṣàforíjì fún ọmọ àti fún ìwé tó máa lọ ṣàforíjì yóò fún ìwé máa ṣe èyí kan bó ṣe ọba àṣeyọrí kan sí yóò ṣàṣepamọ́ àwọn àgbà ṣe bọ̀ ní asúnkún sí fífún pamọ́ ní ẹ̀rọ yóò wá kẹlẹ̀bẹ̀ lọ́wọ́ bó ti wá torí mi tó ṣàpè ebi kò mọ̀ tẹ́lẹ̀ pé ìlú kan náà láti wá kọ́ ọmọ bómi kan náà lájọ mú àmọ́ nígbà tó wá mọ̀ kí ló yẹ ó ṣe ìlú ló lé mi náà dànù àwọn ọ̀rọ̀ àdùn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní gbígbà ara torí òtẹ́ṣù torí iṣu ti po ó ṣe wá torí mi fún ẹ̀kọ́ lè fẹ́ yìí náà èdè ń sọ́dún sí ẹ̀mọ́ fèjì kò sí tí yẹn ṣe tó gbé láyé àṣepamọ́ ni ohun tó kù ká ṣe pátápátá àsunkún sí náà ẹ̀gbọ́ ẹ̀dí àṣẹ ọba rò pé o ṣe kan ọlọ ẹ ò ní padà kẹsàn-án rẹ ilé yẹn bá ń bẹ léwe wọ́n wà wú wọ́n bá dàgbà tó dògbò yóò padà kẹsàn-án rẹ ìyá ṣe rere lọ́dọ̀ bẹ́yìn ò sì kẹsàn-án rẹ dé ikú ó bímọ ọmọ rẹ ó kẹsàn-án rẹ ọmọ rẹ ó kẹsàn-án rẹ ọmọ rẹ ó kẹsàn-án rẹ èyí wọn máa ń pè ní kún àtìlédélé fún orúkọ nígbà rẹ ẹṣẹ padà ìfọ̀jì ẹbí mú sọ́wọ́ sí ẹnu nìkẹ́ bẹ́ẹ̀ yóò bá ṣẹlẹ̀ sí bàbá yín àwọn àgbà pè pé ká tó débi tá a lọ á máa dáwọn ibì kan tá a lọ ibi tó wọn lọ ló kọ́kọ́ dé o àmọ́ gbà tó wá débi tó lọ òun tó jáde. So ó wá tiẹ̀ wá di pé èmi náà wá ni mo fẹ́ lọ ìdádì ha ládùúgbò gbogbo nǹkan tó fojú mi rí. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fọ́lọ́run fún ti ọjọ́ títún mi sórí bí dáàdì ṣe wáyé èèyàn tó bá ń wò wọ́n láti òkèèrè ó máa rò pé dáàdì burú ni dáàdì ò burú o tó bá súnmọ́ wọn pẹ́pẹ́pẹ́pẹ́ wá rí pé dáàdì èèyàn tí ò máyé le tó yẹ kó nǹkan simple òun ni dáàdì ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú yìnyẹn experience tí àwọn náà ti rí òun náà fi hùwà tó wù yẹn ọ̀hún tí wàá lè lajú wọn sílẹ̀ kí ọmọ kan ṣoṣo tí wọ́n bí náà èmi yìí náà kó tún wá kó sí ọwọ́ èèyàn tí ò dáa it's not proper wà á dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tí èmi pẹ̀lú ẹ̀ náà ṣàlélẹ́ yìí. àbí o orí yẹn sọ náà orí sọ ni ó tiẹ̀ wá mọ̀ ètò tiẹ̀ wá jẹ́ bàbá ń bá rí ibẹ̀ ni jù ní lọ́jọ́ wedding ọ̀nà owó ọ̀nà ra wọ́n kó àwọn ọ̀rẹ́ èèyàn jankan wá agbẹ̀bùn lọ́tún gbẹ̀bùn lósì ìjọ́ kejì oore tó ṣe tó sì ń tẹ̀síwájú wọ́n fún mi ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun wọ́n tún wá fi ilé tẹ́ǹdì. That's my daddy for you kò sí nǹkan tí dájú lè ṣe tí ni wọ́n bá ń dùn. ọ̀rọ̀ wa tọpẹ́ ojú ọpẹ́ lọ
nǹkan tó tún wá ṣe tó tún wá jọ mí lójú pátápátá ni wọ́n tún wá fún mi ní nǹkan téèyàn fi ń ṣe ọkọ ìyàwó wọ́n fún mi níṣẹ́ alálùbáríkà tí mò ń jẹ mo yó ìwọ jẹ mo yó mo tún ṣe fíṣẹ̀bílì ńlá nínú ẹ̀ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ báyìí o. òun náà ń pè ní wípé ẹ̀yin onísùúrù òun ni Ọlọ́run wà àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé onísùúrù òun ló máa ń jogún ayé. You are right my dear. ẹ wá gbọ́ ṣé kò ṣe pé ajá yín máa padà lọ sí ìdílé bí yín ṣá. my dear kí ló mean now. kí ni. ṣé kò ṣe pé ẹ máa padà lọ sí ìdí ODF yìí. àwọn ṣùgbì láì nǹkan tí mi fẹ́ máa rántí ló ń sọ yẹn because nítòótọ́ mo wá fi ẹ̀sìn Islam mo wá fi tàn ẹ́ jẹ ni ó wá jẹ́ kí n realize pé ọ̀nà òtítọ́ ni ọ̀nà tí ẹsẹ̀ èèyàn gbọ́dọ̀ yẹ níbẹ̀ ni. ẹ gbọ́ bọ́dà Gbẹ̀ngà àti bọ́dà Wálé ńkọ́. ṣé olórí àwọn tó dárúkọ yẹn àwọn yẹn ò lè change wọn lè yí padà èmi ò tiẹ̀ fẹ́ bá wọn ṣe mi ò fẹ́ bá wọn rìn ni mi ò tó ṣe dàbí ẹni pé o ò rí mi àti wọn pọ̀. àwọn ìdí lọ́nà wo. ẹ má bì nígbà tó náà wá ti kó sẹ́yìn nínú sí tẹ́símọ̀nù Islam wípé ọ̀nà òtítọ́ ọ̀nà òdodo téèyàn lè tọ̀ téèyàn lè fi wọ àlejò náà ni kí ló wá dé tẹ̀yìn ò pe àwọn ọ̀rẹ́ yín kẹ́pẹ́ wọn jókòó kẹ́ bá wọn sọ̀rọ̀ wípé ìgbé ayé tó ń gbé kì í ṣe ìgbé ayé gidi ìdá kó gba Ọlọ́run gbọ́ kó sin Ọlọ́run wọn ẹ ṣe bá wọn sọ̀rọ̀. ó dẹ̀ rí ọ̀rọ̀ yẹn sọ o nǹkan tí màá ṣe nísìn ni pé kí ọ̀sẹ̀ yìí tó já wálẹ̀ máa invite àwọn méjèèjì kan wá kí wà nílé. I'll be so happy Ọlọ́run á dé jẹ́ kó ń bọ̀ ọ̀tọ̀ ní kéèyàn báyọ̀ sọ̀rọ̀ kò gbọ́ tí wọ́n bá gbọ́nà kó sì pàtàkì ṣe bọ̀ Ọlọ́run á dé kó gbọ́. alhamdulilayi ṣé o rí ìwọ fúnra ẹ o tó ọ̀rẹ́ fún mi o tó bàbá o tó ìyá o tó ọmọ ìyẹn ti tán. gbogbo ọpẹ́ yẹn Ọlọ́run